Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. هو خالقنا ورازقنا وهو على كل شيء قدير. Allah is Ghafoor, Allah is Rahim, Allah is the one who loves the Muhsinin. He is our creator, He is our sustainer, and He is the one who has power over all. Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. هو خالقنا ورازقنا وهو على كل شيء قدير. Allah is Ghafoor, Allah is Rahim, Allah is the one who loves the Muhsinin. He is our creator, He is our sustainer, and He is the one who has power over all. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وأنبياء إليه أجمعين. Many thanks and gratitude belong to Allah, the Lord of all. I ask Allah to bless and bestow peace on all His prophets and messengers, their families, followers and supporters, and all who traverse the path. Bẹ́ẹ̀ni gbogbo ọpẹ́ tí Olúwa ní ṣe, ọpẹ́ àti ẹ̀yìn tí Ọlọ́run bá Allah ní ṣe. Bẹ́ẹ̀ni atọrọ ìkẹ́ àti ìyẹ́ Ọlọ́run fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, kíkẹ́ àtọlà Ọlọ́run kó máa bá tó fi dórí gbogbo àwọn aráalé Ànábì wa Muhammad, tó fi dórí gbogbo àwa tí à ń rìn ní ipasẹ̀ Ànábì wa Muhammad, kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bẹ pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa. Bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi káàkiri gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Gbogbo yín náà ni akí ní kí tọ́lá ní kí tìkẹ́, ìkí tí ọmọ àlùjànnà náà ni akí ìkí tá máa kíra wa ìgbà tí ó ń kálukú wa bá gba tírà wa ta ṣoríire. Bẹ́ẹ̀ ni ìkí náà ni assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bẹ́ẹ̀ ni akí gbogbo yín, akí ẹkún gbẹ kú iṣẹ́ ládá. Ẹ káàbọ̀ sórí ètò wa. Bẹ́ẹ̀ ni ètò tèmi special segment ni, torí pé bẹ́ẹ̀ ni àlejò ńlá la máa gbà láti ìlú Nàìjíríà, a máa gbà àlejò ńlá láti ìlú Nàìjíríà. Bẹ́ẹ̀ ni lecture tèmi comparative lecture náà ni bá ṣe bẹ́ẹ̀ ni ẹ̀rí, torí pé nínú ohun tọ́lọ́run sọ fún Ànábì wa, nínú ohun tí àwa mùsùlùmí tá láti gbàgbọ́ náà ni pé tó àwọn òwe tó ṣáájú wa, gbogbo ànábì tó ṣáájú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ṣáájú Ànábì wá sórí ilẹ̀ ayé, bẹ́ẹ̀ ni aláti gbàgbọ́ nu wọn, àdẹ̀ gbọ́dọ̀ ṣe yapa nínú kọ̀ọ̀kan nu wọn. Ohun tó wá mú wa pé tó gbogbo ohun tó rú wa lójú nínú ẹ̀sìn wa, nínú ẹ̀sìn wa, bẹ́ẹ̀ ni a ṣe ké sí ọmọ ìyá wa ìyẹn Alhaji Ustaz Adepoju Yusuf Olatunji, tí wọ́n jẹ́ Chief Lecturer ACADIP, ìyẹn Academic of Islamic Propagation nílùú Nàìjíríà. Bẹ́ẹ̀ ni àwọn ni àgbà ní àlejò ní èní tí wọ́n máa dá lẹ́kọ̀ọ́ lórí. Bẹ́ẹ̀ ni kí ni àkọlé lecture tèní? Àkọlé lecture tèní náà ni pé tó bẹ́ẹ̀ ni Ànábì Isa alayhi salatu wasalam ṣé Ọlọ́run ni àbí ọmọ Ọlọ́run ni àbí òjíṣẹ́ Ọlọ́run tiẹ̀ ni? Ẹ̀rí bí ó ṣe ṣe kó rú wa lójú. Fún ẹ̀yin tí ẹ lè máa gbọ́ ètò yìí tí ẹ ń ṣe mùsùlùmí, ètò yìí kì í ṣe láti tako ẹ̀sìn kankan. Ẹ̀rí gẹ́gẹ́ bí Bíbélì náà ṣe sọ nínú Injil, bí wọ́n ṣe sọ nínú májẹ̀mú láíláí náà ni pé tó ní Isaiah 1:18 wọ́n ní tó Ọlọ́run pè wá, ó pè gbogbo wa papọ̀, ó ní kẹ́ wá ẹ jẹ́ kádìjọ́ fikùn lukùn
òun lóyìnbó máa ní come let's reason together náà ni Ọlọ́run sọ. Ẹ wá kájíjọ́ fikùn lukùn náà ni èyí tí ò bá yé wa ẹ jẹ́ ká fi yéra wa. Ó ṣeéṣe kó jẹ́ pé kò yé wa kó yé yín kẹ́ wá ṣàlàyé fún wa. Bó dẹ̀ jẹ́ pé àá náà ló yé àá náà ṣàlàyé fún yín. Ẹ má rí ètò tèmi bí ètò pé tó àwọn mùsùlùmí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ń tako àwọn àtakò ẹ̀sìn kankan torí pé nínú bíbélì náà ni ó ní pé ká wá ohun gbogbo dájú ká sì di èyí tó jẹ́ òtítọ́ mú. Ẹ̀rí bí Quran náà ó sì sọ bẹ́ẹ̀ aláti wá òtítọ́ ká di òtítọ́ mú. Ẹ̀rí gbogbo náà ni à ń ṣe mùsùlùmí pàápàá jùlọ ètò yìí fún àǹfààní àwọn ọmọ ìyá wa tó jẹ́ pé tó ọkàn wọn ò dúró síbì kan torí pé ṣòkó ṣaka náà ni wọ́n ń ṣe wọn mọ̀bí tí ẹ̀rí kò tí dájú nínú ọkàn wọn pé tó Islam inna dina inda Allahi Islam pé Islam yìí lọ́nà bẹ́ẹ̀ ni bó ṣe ń ṣọ̀tún náà ni wọ́n ń ṣe òsì. Ilé orí ètò báyìí á jẹ́ kí ẹsẹ̀ wọn máa rinlẹ̀ ṣinṣin nínú ẹ̀sìn Islam. Wọ́n mọ̀ pé kò sẹ́sìn mìíràn kan tọ́lọ̀ máa tẹ́wọ́ gbà lọ́wọ́ wa tó ju ẹ̀sìn Islam lọ. Torí ẹ̀ náà ni a ṣe mú ètò yìí wá fún etí ìgbọ́ gbogbo ẹnìkọ̀ọ̀kan wa kí a bá lè jàǹfààní lórí ètò tèní. Ètò tó wáyé lẹ́nìí náà ni ètò wa ó máa ń wáyé lójoojúmọ́ láti ìbẹ̀rẹ̀ Ramadan special náà ni àmọ́ segment ní special segment ní ibi ṣe sọ síwájú fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń gbọ́ wa bóyá èyí jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí ẹ máa gbọ́ wa àǹfààní púpọ̀ ló wà láti máa gbọ́ wa. Ẹ lè máa gbọ́ wa lórí ẹ̀rọ alágbèéká yín ìyẹn nọ́mbà tí ẹ máa pè fún àwọn àtàwà ní Amẹ́ríkà náà ni 857-232-0137 òun náà ni àti àwà l'Amẹ́ríkà tí a lè pè fún àwọn tí a wà l'Amẹ́ríkà lẹ́ẹ̀kan sí 857-232-0137. Ó ṣeéṣe ká wà lẹ́nu iṣẹ́ ó ṣeéṣe ká wà lọ́nà ká wà on transit torí pé a lè ní kólókó kó má lóko a lè ní kólódò kó má rodò. Bẹ́ẹ̀ ni ṣáà ti fi nọ́mbà yìí ẹ fi ránṣẹ́ sí àwọn olólùfẹ́ yín àwọn tí ẹ mọ̀ tẹ́ fẹ́ kàn jàǹfààní nínú ètò tèmi yìí ẹ bá ń fi nọ́mbà yẹn ránṣẹ́ sí wọn lẹ́ẹ̀kan sí nọ́mbà náà ní 857-232-0137. Bẹ́ẹ̀ ni lórí ayélujára wa website wa náà ẹ lè máa gbọ́ wa. Orúkọ website wa náà ni www.thestintradio.com lẹ́ẹ̀kan sí www.thestintradio.com. Bẹ́ẹ̀ ni kedere náà ni ẹ máa gbọ́ wa adẹ̀wà lórí tuning app náà. Ẹ download tuning app lórí fóònù yín ẹ ṣàwárí wa lórí tuning. Orúkọ rédíò wa lórí rédíò tuning náà ni DNC radio náà ni orúkọ yìí. Rédíò kan ṣoṣo àràbà tó kárí ayé. Ẹ̀rí bí gbogbo ọmọ adúláwọ̀ àti Nàìjíríà o àti èyí tí ò ń ṣe Nàìjíríà gbogbo náà ni à ń jàǹfààní rédíò yìí. Ẹ̀rí bí tó mo kí gbogbo yín mo kí gbogbo ẹ̀yin àgbàgbà lórí ìjókòó ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi pẹ̀lú náà gbogbo yín náà ni mo kí ẹ káàbọ̀ sórí ètò tèmi. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi náà ni Muhammad Qasim Badru náà ni orúkọ tèmi. Èmi ni olóòtú ètò Ramadan special bó ṣe ń wáyé lójoojúmọ́ ní aago 5 Central Time aago 6 ní Eastern Time tó já sí aago 11 ní United Kingdom àti ìlú Nàìjíríà náà ni ètò yìí ń wáyé. Lẹ́ẹ̀kan sí mo ní àlejò ńlá tá máa gbà lórí ètò tèmi. Ẹ ti mọ̀ wọ́n òdú ni wọ́n bẹ́ẹ̀ ni ẹ ti mọ̀ wọ́n àwọn náà ni a máa gbà sórí ètò tó jẹ́ Chief Lecturer ACADIP nílùú Nàìjíríà academic ìyẹn ACADIP. So àwọn la máa gbà sí orí ètò lẹ́ni ìyẹn academic of Islamic Propagation Nigeria. Àwọn náà ni a máa gbà ìyẹn Chief Lecturer Alhaji Ustaz Yusuf Olatunji Adepoju náà ni a máa gbà láìpẹ́. Wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò tèní. Ohun tó fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ lé lórí náà ni pé tó ànábì Isa ìyẹn Jésù ọmọ Mọ́ríàmù alayhi salatu wasalam ṣé ànábì Ọlọ́run ni wọ́n gẹ́gẹ́ bí Al-Quran ṣe sọ ni kí ni àwọn ẹ̀rí tó wà ní Bíbélì tó fìdí ẹ̀ lélẹ̀ pé tó ànábì Ọlọ́run ni àbí ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá wa lápá kejì wọ́n ṣe ń pè é ṣé ọmọ Ọlọ́run ni àbí Ọlọ́run dẹ̀ ni pẹ̀lú. Ìyẹn náà ni wọ́n á máa dá lẹ́kọ̀ọ́ lẹ́ni inshallah. Àmọ́ kí àwọn stars wa kan tó wọlé ẹ̀já tún lọ sí ẹ̀já tún gbọ́ àwọn àzíkiri díẹ̀. Bẹ́ẹ̀ ni tá bá gbọ́ àwọn àzíkiri díẹ̀ àwọn stars wa wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò. Bẹ́ẹ̀ ni ètò á lè tẹ̀síwájú fún gbogbo àwa tí a ṣe ń gbọ́ wa. Bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí ọ̀nà tí ẹ lè fi gbọ́ wa pọ̀ ó ṣeéṣe kẹwàá ńlé kẹfẹ́ máa jáde kẹwọ̀ pé àmì ìfẹ́ mísẹ̀ ẹ sì lè máa lọ bí tẹ́ bá ń lọ. Tẹ́ bá wà l'Amẹ́ríkà nọ́mbà yìí náà ni kẹ́ pè ẹ fi fóònù yín sétí earpiece ní Bluetooth ní ẹ fi sétí kẹ́ máa gbọ́ wa lórí 857-232-0137. Bẹ́ẹ̀ ni kedere náà ni
ẹ máa gbọ́ wa ẹ jẹ́ kí a gbọ́ àwọn àzíkiri díẹ̀ bẹ́ẹ̀ ni lẹ́yìn àzíkiri yìí à ń padà bọ̀ ẹ má kúrò ń bẹ̀. Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. لا إله إلا الله محمد رسول الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation. He's the sustainer and the maintainer of the whole universe. La ilaha illallah Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah Muhammadur Rasulullah. لا إله إلا الله محمد رسول الله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. He gave us life. He gave us life. He gave us life, He gave us life. He sent to guide us, Rasulallah. He sent to guide us, Rasulallah. Allah. bẹ́ẹ̀ ni àmúgbéradì láti gbé àwọn stars wa wọlé láti bẹ̀rẹ̀ ètò. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. tó alihamdulilayi ẹ ti wà lórí afẹ́fẹ́ pẹ̀lú wa fún gbogbo olùgbọ́ wa nílé lóko lẹ́yìn òdi gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáńlá ayé bẹ́ẹ̀ ni àwọn stars wa tí a ti ń retí náà ni ohùn wọn náà ni ẹgbọ́ tí wọ́n sálámọ̀ sí wa padà inshallah bẹ́ẹ̀ ni orúkọ stars wa tí a gbà lẹ́ni náà ni chief lecturer ACADIP ìyẹn Academy of Islamic Propagation tìlú Nàìjíríà bẹ́ẹ̀ ni tí mo fi tọ̀ọ̀tọ̀ dárúkọ àwọn náà ni Alhaji Ustaz Adepoju Yusuf Olatunji náà ni orúkọ wọn àwọn náà máa dá lẹ́kọ̀ọ́ lórí wáàsí tèní kí ni wáàsí wá dá lé lórí lẹ́ni náà ni pé tó Jesus ìyẹn Isa ọmọ Maryam aleyhisalatu wasalam kíkẹ́ àtọ́lá ọlọ́run máa bá ṣé ànábì ọlọ́run ni ṣé ọmọ ọlọ́run ni ṣé òjíṣẹ́ ọlọ́run ni bẹ́ẹ̀ ni wọ́n á mú àwọn ẹ̀rí wá látinú Kùránì láti inú bíbélì láti dá wa lẹ́kọ̀ọ́ lórí ètò tèní bẹ́ẹ̀ ni màá tún sálámọ̀ sí màá kí ní kìtọ́lá ìkẹ́ tá máa kíra wa ní ọjọ́ àlùjánnà tí a bá gba tírà náà ni assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. tó bẹ́ẹ̀ ni adúpẹ́ ẹ ti sálámọ̀ sí wa torí pé ọmọ àlùjánnà náà ni ẹ̀yin náà tó fún àǹfààní gbogbo àwọn olùgbọ́yìn torí pé kò ń ṣe ìlú Amẹ́ríkà nìkan náà ni wọ́n ti ń gbọ́yìn báyìí káàkiri over 65 countries báyìí wọ́n ti ń gbọ́yìn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá ń sálámọ̀ sí gbogbo ọmọ ìyá wa káàkiri àgbáńlá ayé. Mo kí gbogbo àwọn mùsùlùmí pátá pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah rabbil alamin bẹ́ẹ̀ ni sálámọ̀ náà gbogbo wọn náà ti dá yín lóhùn nínú ẹ̀mí ẹ̀rí bẹ́ẹ̀ ni nínú ẹ̀mí àrípọ̀ wọn ti dá yín lóhùn
ẹ̀rí bẹ́ẹ̀ ni ohun tí a gbé wá lénìí bí ṣe sọ síwájú kẹ́ tó bọ́ sórí ètò fún àǹfààní àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí tí wọ́n lè máa gbọ́ ètò tí wọ́n lè wò pé tó bóyá agbétò sílẹ̀ láti wá tako ẹ̀sìn kan ni bẹ́ẹ̀ ni àgbétò sílẹ̀ láti wá tako ẹ̀sìn kankan gẹ́gẹ́ bí a ṣe rí kà nínú bíbélì náà ni pé tó ọlọ́run ni pé ká dìjọ kóra pọ̀ ká dìjọ wọ́n ká fi kún lókun ká fi kún lókun ká reason together náà ni ọlọ́run sọ inshallah lórí ìyẹn bẹ́ẹ̀ ni ẹ̀dá lẹ́kọ̀ọ́ lórí tó bá yànnàná ẹ̀ ṣé ànábì ọlọ́run ni ànábì Isa alayhi salatu wasalam ṣé ọmọ ọlọ́run dẹ̀ ni pẹ̀lú ni àbí òjíṣẹ́ ọlọ́run ni tó ohun tí a pè ń lé ní láti dá lẹ́kọ̀ọ́ gbogbo àwọn olólùfẹ́ yín gbogbo náà ni wọ́n ti wà lórí ìlà wa báyìí tí wọ́n gbọ́n yín tó mi ní gbà yín lásìkò torí pé 17 minutes bẹ́ẹ̀ ni ó ti kúrò nínú àsìkò wa ẹni wákàtí kan láti fi dá lẹ́kọ̀ọ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم الحمد لله الذي أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا ada ọpẹ́ fún Ọlọ́run ọba ọba àlékiọlá ọba àkọ́kọ́ tí ò ní bẹ̀rẹ̀ ọba àkẹyìn tó pin ò ní dé bá ọba tó ṣe rẹ̀ ní ọ̀kan ṣoṣo tó dá gbogbo nǹkan ní méjì ọba tó dákú tí ò ní kú ọba tó ń fún wa lóúnjẹ tó ń bọ́ wa tí bàbá ẹnìkan ò lè bọ́ ọba tó ń ròyìn ara ẹnìkan ò rí látòdìrókòlè àbùsọ́rò wàhúwà dìrókòlè hapsọ́ra wọ́n wà lẹ́tẹ̀fẹ̀ khabir ojú kan ò rí ọlọ́run ọba rí ṣùgbọ́n ọlọ́run ni ọba tó ń rí gbogbo ojú ọba tó dá gbogbo nǹkan pátá tó wà nínú sánmà àti ilẹ̀ fix táàtì ní hayamin láàrin ọjọ́ mẹ́fà tí àárẹ̀ kankan ò mú tí nǹkan tó ń pè ní weariness tàbí fatigue tàbí tiredness tàbí òòrè kan kò rí ọlọ́run ọba a dá ọpẹ́ fún ọlọ́run ọba náà lẹ́yìn náà a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ànábì tí ọlọ́run fi ṣe òpin àwọn ànábì ọlọ́run ti dé wọ́n ti wá wọ́n ti lọ ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́run bá àlékè ọlá gbé wọn kalẹ̀ láti jẹ́ kí wọ́n wá tan ìmọ́lẹ̀ iṣẹ́ ọlọ́run sí ìran wọn ìjọ wọn ṣùgbọ́n nígbà tí ọlọ́run bá àlékè ọlá máa wá parí ẹ̀ ọlọ́run wá fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run gbé dìde kó wá jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáyé ó ní ọlọ́run bá ṣe pé ní rahmatan lil alamin nígbà tọ́lọ́run ṣàlàyé pé wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run rẹ̀ ònábì Muhammad we have not sent you àárín níṣẹ́ àyàfi kó wá jẹ́ aláàánú fún gbogbo àgbáyé lẹ́yìn tí mo wá kí ọlọ́run tí a tọrọ kí àti gẹ̀fà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam mo kí gbogbo àwọn olùgbọ́ mi pátá mo kí olóòtú ètò yìí kí ọlọ́run bá kó bá ṣe dáadáa fún abẹ́lọ́nà lánàá àná inú oṣù tá a wá oṣù àlùbáríkà ní oṣù Ramadan oṣù tó ní ọlá jù ní gbogbo oṣù ọlọ́run ọba ní oṣù tó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam jẹ́ ká mọ̀ wípé ọlọ́ọ̀bá àlékè ọlá ti chíìn àwọn àṣàyàtìn àwọn èṣù ọlọ́ọ̀bá ti chíìn wọn kalẹ̀ ànábì wa ní tó bá dijọ́ gbìndé àlìkíámọ̀ nínú àwọn entrances tí ó wà ní àlìjánà ní ilẹ̀kùn kápá àbíkan entrance kan gate kan tán pé ní àrọ̀yàn ní ya máa wá pariwo oúnjẹ náà lọ́hùn pé tó àwọn wo ló wà lórílẹ̀ ayé tí wọ́n gbàwẹ̀ ní oṣù Ramadan ẹ wá bá ọ̀dọ̀ mi ẹ wá bá wọlé àwọn abẹ́lọ́nà lánàá àná ẹ̀ gbogbo orí tó wà nínú oṣù ọlọ́mọṣẹ́ àfilẹ̀ wa lọ́wọ́. The last 10 segment of this Ramadan yìí náà tó jẹ́ apá kẹta òun náà ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu fi ní ká fi wá oṣù abiyì tí a mọ̀ sí òru tá a mọ̀ sí Laylatul Qadri abẹ́lọ́n orí ẹ̀ tó wà ń bẹ̀ ọlọ́mọṣẹ́ àfilẹ̀ wa lọ́wọ́. Gẹ́gẹ́ bí nǹkan tá a máa bára wa sọ nípa topic agbọ́nrin tí wọ́n sọ pé Jesus Christ anabi Isa alayhi salatu wa salam ǹjẹ́ òjíṣẹ́ ọlọ́run ni àbí ọlọ́run Allahu Akbar Allahu Akbar lénìí tá a bá wọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn a rí pé ẹ̀sìn pọ̀ gẹ́gẹ́ bí ìgbà tí olóòtú ṣàlàyé a wá láti wá tako ẹ̀sìn kankan ṣùgbọ́n tá a mú wá ní pé a wá fi òdodo ọlọ́run a wá fi ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ wá ọ̀rọ̀ náà la wá sọ torí wípé nínú Al-Qur'an ọlọ́run gan jẹ́ ká mọ̀ pé ká pèpè sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú wáàsí tó rẹwà pẹ̀lú ọgbọ́n àti wáàsí tó rẹwà Quran chapter 16 verse 125. أعوذ بالله من الشيطان الرجيم
Bismillahir Rahmanir Rahim. Ud'u ila sabili rabbika bil hikmati wal mau'izatil hasana. Ọlọ́run bá lékè ọlá jẹ́ ká mọ̀. Pépé. Ọlọ́run ní ìrẹ́ òjíṣẹ́ ńlá Muhammad invite all. Sí ojú ọ̀nà Ọlọ́run ọba rẹ̀. Sí ojú ọ̀nà Ọlọ́run. Pẹ̀lú ọgbọ́n. With wisdom. Àti wáàsí tó rẹwà. And beautiful preachings. Nínú Bíbélì náà jẹ́ ká mọ̀ nínú ìwé 1 Thessalonians chapter 5 verse 21. Ẹ wá ohun gbogbo dájú. Bíbélì ní ẹ wá ohun gbogbo dájú o. Ìdí mẹ́ẹ̀ tí í ṣe òtítọ́ ń bẹ̀. Ẹ wá dì méè tí í ṣe òótọ́ ọ̀rọ̀ mú. Ẹ̀yin yóò mọ òtítọ́. Bíbélì tí wọ́n sọ fún wa ní John chapter 17 verse 17 wípé ẹ̀yin yóò mọ òtítọ́ o. Òtítọ́ yóò sì sọ yín di òmìnira. And the truth shall set you free. Nínú ìwé Aísáyà orí kìíní ẹsẹ̀ kejìdínlógún. Ẹ wá ní ìsinsìnyí. Bíbélì sọ pé wá ní ìsinsìnyí. Ẹsẹ̀ tí a sọ àsọyé pọ̀. Ẹ jẹ́ ká sọ àsọyé pọ̀ tó fi hàn pé n tá a fẹ́ ṣe yìí ó wà ní ìbámu pẹ̀lú Al-Qur'an, ó wà ní ìbámu pẹ̀lú Bíbélì, ká wá ẹ̀rí, ká wá ohun gbogbo dájú. Ǹjẹ́ Ọlọ́run ni ànábì Isa alayhi salatu wa salam? Ǹjẹ́ Ọlọ́run ni Jesus Christ àbí ànábì Ọlọ́run? Nínú Al-Qur'an, Quran chapter 112 verse 1 títí dé ìparí, Ọlọ́run bá fún wa ní fọ́múlà kan. Qul huwa Allahu ahadun Allahu samadu lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Ọlọ́run bá lékè ọlá jẹ́ ká mọ̀ àwọn characteristics kan wà tó jẹ́ wípé Ọlọ́run ọba jẹ́ ká mọ̀ wípé òun Ọlọ́run náà ló ń jẹ́ bẹ́ẹ̀. Tá a bá wá wo àwọn characteristics yìí, tá a bá rí tó bá wà applicable sọ́mọ ẹ̀dá ènìyàn kan tàbí entity kan tàbí ẹ̀dá Ọlọ́run kan, á gbà pé Ọlọ́run ni irúfẹ́ nǹkan náà. Àkọ́kọ́ ni pé Ọlọ́run jẹ́ ká mọ̀ wípé ọ̀kan ṣoṣo ni òun. Qul huwa Allahu ahad. Tó fi hàn pé nínú characteristics Ọlọ́run, nínú àwọn àmì tá a fi dá Ọlọ́run náà ni pé Ọlọ́run ó máa jẹ́ ẹyọ kan, Ọlọ́run ò ní pé méjì, kò ní pé mẹ́ta. Tá a bá wo eléyìí, gbogbo àwọn ànábì Ọlọ́run tó lọ pátá kò sí èyí tí ò gbà pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run. Ká mú látòrí ànábì wa Musa alayhi salatu wa salam nínú ìwé kan tó ń pè ní ìwé Deuteronomy orí 5 ẹsẹ̀ 7 àti ìwé Deuteronomy orí 6 ẹsẹ̀ 4. Olúwa sì wí fún Mósè wípé ẹ gbọ́ ẹ̀yin ọmọ Ísírẹ́lì, Olúwa Ọlọ́run yín Olúwa kan ni. Lásìkò ànábì wa Isa alayhi salatu wa salam, nígbà tí Jésù náà bẹ̀rẹ̀ sí tẹ àwọn ìmọ́lẹ̀ Ọlọ́run tó ń ṣe wáàsí fáwọn ẹrúsìn Ọlọ́run, wọ́n bi Jésù náà léèrè pé èwo ni àkọ́kọ́ nínú òfin Ọlọ́run nínú ìwé Mark chapter 12 verse 28 to 29. Ẹnìkan tọ̀ Jésù Kristi wá, ó sì rí bí wọ́n ṣe ń bi ara wọn léèrè ọ̀rọ̀, ó sì rí pé Jésù ń dá wọn lóhùn rere, ó sì bi Jésù léèrè wípé èwo ni èkíní nínú àwọn òfin. Jésù sì dá lóhùn wípé èkíní nínú àwọn òfin ni gbọ́ Ísírẹ́lì, Olúwa Ọlọ́run wa Olúwa kan ni. Eléyìí tó túmọ̀ sí ntọ́lọ́ sọ nínú Al-Qur'an pé ànámà ilahukum ilahu wahid. Adé ọpẹ́ fún Ọlọ́run. Nínú àwọn characteristics Ọlọ́run ni Allahu Samad, the absolute, ọba àjíronú kan. Gbogbo wa tá a wà lórílẹ̀ ayé pátá àtàwọn tí ò sí lórílẹ̀ ayé, whether visible or invisible, every one of us depends on Allah. Gbogbo wa la máa gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run. Láyé kan náà Al-Qur'an, Quran chapter 6 verse 17, Ọlọ́run ní wàyí yàm sásìkà alábì sórí fàlà àkàṣìfàlà ìlà wa. Ọlọ́run ní ẹ̀yàn mẹ́ẹ̀dé ènìyàn, tí n bá gbé ìnira kan bá yín, tí n bá fi ìnira kàn yín, tí n bá fi àdánwò kàn yín, Ọlọ́run ní tí n bá afflict yín with any suffering, kò sí nǹkan kan tó lè yọ àyàfi èmi ẹlẹ́dàá yín. Tó fi hàn pé gbogbo wa láyé lénìí, a máa ní ìgbẹ́kẹ̀lé, a máa ní nǹkan kan tá à ń pè ní pé a máa gbé nǹkan tì sọ́dọ̀ Ọlọ́run, a máa depend lórí Ọlọ́run ni. Now, tá a bá wá rí ẹnìkan lénìí tó bá lòun wà independent, ẹnìyẹn gbọ́dọ̀ jẹ́ Ọlọ́run. Tó dáa sọ pé everybody must depend on God. Everybody depends on God. Ká wá lọ wò nínú àwọn àsọtẹ́lẹ̀ tàbí àkọsílẹ̀ tá nípa ànábì Isa alayhi salatu wa salam. Eléyìí gbé wa wọnú Bíbélì. Ní àyè kan níbì kan nígbà tí Jésù fẹ́ ṣiṣẹ́ ìyanu, in the book of John, ìwé Jòhánù chapter 11 láti verse 41 títí dé 44, wọ́n wá bá Jésù, wọ́n fẹ́ ṣe wọ́n ní arákùnrin kan tá ń pè ní Lásárọ̀ ti kú, wọ́n wá contact Jesus Christ pé Jésù àmọ̀pánà bí Ọlọ́run ní ẹ̀, wá bá wa jí ẹni yìí ó ti kú láti bí ijọ́ kẹrin, kí ló wá ṣẹlẹ̀ mẹ́? John chapter 11 verse 41 to 42.
nígbà tí wọ́n sì gbé òkúta náà kúrò níbi tí wọ́n gbé tẹ́ òkú náà sí. nígbà tí wọ́n gbé òkúta náà kúrò níbi tí wọ́n tẹ́ òkú náà sí. Jésù sì gbé ojú rẹ̀ sókè. Jésù gbé ojú ẹ̀ sókè. Ó sì wí pé bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. nígbà tí Jésù ṣe iṣẹ́ ìyanu tán Jésù wá gbé ojú sókè báyìí ó wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹnìkan ẹni tó fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà ni ẹlẹ́dàá Jésù kan pè ní Ọlọ́run ó wá ní bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ o. nítorí tí ìwọ á máa gbọ́ tèmi. nítorí pé ìwọ á máa gbọ́ tèmi. mo sì dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí ìwọ á máa gbọ́ tèmi ní ìgbà gbogbo. ìgbàkígbà tí n bá ti pè ẹ́ ṣe ló máa ń gbọ́ tèmi mo wá fi ń dúpẹ́ lọ́wọ́ rẹ mo ń dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run. ṣùgbọ́n nítorí àwọn ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wí èyí. àwọn èèyàn tó wà níbí níṣẹ́jú wọn ni mo fi ṣiṣẹ́ ìyanu tí mo ṣe yìí ní tí mo wá ṣe ká má wá bá a ní lọ́kàn wípé agbára mi ni mo fi ṣe mo fi ń dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run. kí wọ́n lè bá a mọ̀ wípé ìwọ ni o rán mi. Allahu Akbar. eléyìí túmọ̀ sí wípé Jésù náà gbẹ́kẹ̀lé nìkan láti ṣiṣẹ́ ìyanu ni. Allahu Akbar. ó gbẹ́kẹ̀lé nìkan láti ṣiṣẹ́ ìyanu ni. He depended on someone to perform miracles. And that is why ìdí nìyí tó fi sọ níbì kan nínú Bíbélì ó ní in Luke chapter 11 verse 20 ó ní I cast out demons by the fingers of God. Mo ń ṣiṣẹ́ ìyanu pẹ̀lú agbára Ọlọ́run. Nínú ìwé Acts of Apostles chapter 2 verse 22 Bíbélì sọ pé hear o Israel ẹgbẹ́ ẹ̀yàn ọmọ ilẹ̀ Israeli this is Jesus Christ eléyìí ni Jésù a man ọkùnrin náà appointed by God approved by God tí Ọlọ́run bá àlékè ọlá yàn with miracle signs and wonders pẹ̀lú iṣẹ́ ìyanu àti àwọn àmì which God did tí Ọlọ́run bá ń tí ara rẹ̀ ṣe which God did through him. Ó fi hàn pé gbogbo iṣẹ́ ìyanu tí ànábì wa Ìsá alayhi salatu wa salam àti gbogbo àwọn ànábì Ọlọ́run pátá tí wọ́n ń ṣe wọ́n ń gbẹ́kẹ̀lé Ọlọ́run ọba àlékè ọlá ni. Ọlọ́run dá jẹ́ ká mọ̀ wípé qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. eléyìí wá ń tọ́ka sí fún wa wípé based on this ànábì Ìsá alayhi salatu wa salam Jesus Christ kò gbọdọ̀ jẹ́ Ọlọ́run. In the book of Matthew chapter 26 láti verse 36 dé 39 nígbà tí wọ́n ní wọ́n ń lépa Jésù pé wọ́n fẹ́ pa á bó ti jẹ́ pé Al-Qur'ani sọ wípé àjẹsí ọwọ́ ìbàjẹ́ kan Jesus Christ could not have come to come and suffer the ignominious death on the cross. Ọlọ́run ni àjẹ́ kí ọwọ́ ìbàjẹ́ kan àjẹ́ kí wọ́n rí pa nígbà tí ó wá lọ síbi kan tó ń pè ní Gẹ́tísémánì kí ni Jésù lọ ṣe ń bẹ̀. Jésù lọ sí iwájú díẹ̀. Bíbélì ní nígbà náà ni Jésù lọ sí iwájú díẹ̀. Ó sì dojúbolẹ̀. Ó wá dojúbolẹ̀. Ó sì ń gbàdúrà. Jésù wá bẹ̀rẹ̀ sí í bẹ Ọlọ́run. Wípé. Pé kí ni? Bàbá mi. Ìrẹ Ẹlẹ́dàá mi o. Bí o bá lè ṣe é. Tó o bá lè ṣe eléyìí náà fún mi. Jẹ́ kí aago ìkí ó yíré kọjá ní orí mi. Wọ́n ń gbìyànjú wọ́n ń plan wọ́n ń plot láti pa èmi ẹrúsìn rẹ èmi òjíṣẹ́ rẹ if you can do it má jẹ́ kó ète wọn yìí má jẹ́ ó kò lé mi lórí má jẹ́ kí wọ́n sọ sí i tó o bá lè ṣe ìwọ Ọlọ́run Ẹlẹ́dàá mi ṣe fún mi mi ìfẹ́ kù. Jẹ́ kí aago ìkí ó ré kọjá ní orí mi. Ẹ rí i pé tẹ́ bá wo eléyìí ń tọ́ka sí pé Jésù náà lọ bẹ̀ ẹnìkan ó lọ bẹ̀ nìkan ó lọ gbàdúrà sẹ́nìkan ta ló lọ gbàdúrà sí Ọlọ́run ó dìpẹ́ǹdì lórí Ọlọ́run Ọlọ́run yẹn ó gbà pé òun náà ló ń gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé tí ó yọ kúrò nínú ọ̀fìn tí ó yọ kúrò nínú wàhálà tí ò ní jẹ́ kí wọ́n rí mú tí ò ní jẹ́ kí wọ́n rí pa. Allahu Akbar. Tábà tún wá wo ibìkan nínú Bíbélì nínú ìwé Jòhánù orí 5 John chapter 5 verse 30 Jésù sọ̀rọ̀ kan bẹ̀. Èmi kò lè ṣe ohunkóhun fún ara mi. Jésù wá wòkè báyìí ó lè mi Jésù tẹ rí yìí o mi ì lè dá nǹkan kan ṣe fúnra mi o. Bí mo ṣe ń gbọ́. Bí mo ṣe ń gbọ́. Ni mò ń dájọ́. Ni mò ń dájọ́. Ló ti ní ìdájọ́ mi. Allahu Akbar kabira. Lédè òyìnbó ó ní by myself I cannot do anything. Allahu Akbar. Eléyìí tó ń tọ́ka sí wípé Jesus Christ Ànábì Ìsá alayhi salatu wa salam based on ntantanka láti inú Bíbélì ó jẹ́ ká mọ̀ wípé èmi tẹ́ rí yìí o mi ì lè dá nǹkan kan ṣe fúnra mi o Ọlọ́run bá sì ròyìn ara rẹ̀ ó ní èmi ni qul huwa Allahu ahad. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Tá bá wá sọ pé Ànábì Ìsá alayhi salatu wa salam tá bá pè ní Ọlọ́run àyà kan wà nínú Al-Qur'an Ọlọ́run tó bá dijọ́ gbìndé àlìkíámà òun pe Ànábì Ìsá alayhi salatu wa salam Ọlọ́run wàá máa bi léèrè yá Ìsá ibn Maryam o Jesus son of Mary did you say unto men
Ǹjẹ́ o sọ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tàìzúni wà mí yà ilà ẹnìmí ìdúni láì that they should take you and your mother kí wọ́n mú ìwọ àti màmá rẹ as two gods in derogation of godhood. Allahu Akbar. Quran chapter 5 verse 160. ما يكون لي أن يقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب. Wọ́n bá mi gbé lẹ́ẹ̀kan sí i. Ọlọ́ni on the day of accountability call. Ọlọ́ni màá máa bi Jésù léèrè. Wà á zikọ́ lọ́láwọ̀. Yá Isa ibn Maryam. Ìrẹ́ Jésù ọmọ Màríà. Àǹtà kùlítà lè náà sí. Ǹjẹ́ o sọ fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wípé? Ittakhizuni wa ummiya ilahaini min dunillahi. Question ni o. Ìrẹ́ Isa ọmọ Màríà. Did he say unto men? Ǹjẹ́ o sọ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé kí wọ́n mú ìrẹ́ Jésù àti màmẹ́ kí wọ́n mú wọn gẹ́gẹ́ bí Ọlọ́run bí? That is the question. Qala subhanaka ma yakunu li an aqulu ma laysa li bihaqqin. Allahu Akbar. Jésù a máa fún wọn lésì. A máa dá Ọlọ́run wá pé ìrẹ́ Ọlọ́run ọba mi. Glory be to you, my Lord. Glory be to you, my Creator. Glory be to you, my fashioner. Ìrẹ́ Ọlọ́run, n ò sọ nǹkan yìí. Mi ò wí bẹ́ẹ̀. Mi ò pa wọ́n láṣẹ bẹ́ẹ̀. Mi ò pera mi lọ́lọ́run. Mi ò ní kán máa sìn mí. Mi ò pè yá mi lọ́lọ́run. Èmi tó rí gbogbo ohun tó pa mí láṣẹ náà ni mò ń sọ fún wọn. Mi ò sọ. Nǹkan tún kùlùtù fàkọ́dé àlẹ́tọ́. You know, in tó ní kí n máa sọ náà ni mò ń sọ. Tààlà máa fi nàfsí ọmọ tó wà lọ́kàn mi. Wàlá máa fi nàbùsíkà. Èmi ò lè mọ tó wà lọ́kàn rẹ ẹlẹ́dàá mi wọ́n ní arínúróde olùmọ̀rẹ́ ọkàn. Nàkà àǹtà allamul ghuyub. Ìwọ náà ọba, you are the knowers of everything that is revealed and everything that is hiding. Mi ò sọ bẹ́ẹ̀. Mi ò pa wọ́n láṣẹ, mi ò sọ pé mi lọ́lọ́run. Eléyìí wá gbé wa wọbì kan nínú Bíbélì nínú ìwé John chapter 20. Kò sígbà tá a bá ka bíi miracle, bíi magic, bíi wonder ló máa ń ṣe wá pé eléyìí establish fún wa pé Prophet Isa alayhi salatu wa salam. Èmi máa ń sọ kinní kan pé Mùsùlùmí tí ò bá gba Jésù gbọ́ ò kì í ṣe Mùsùlùmí. Any Muslim that refuses to believe in the mission or prophethood or the message of Jesus Christ is not a Muslim. Mùsùlùmí gbọ́dọ̀ gba ànábì Isa alayhi salatu wa salam, ṣùgbọ́n a gbọ́dọ̀ mẹ́nu àbùkù kan, a gbọ́dọ̀ gbà wípé àwọn kan wá mú wọn wá ó wá ń kú ikú oró. Nínú ìwé Jòhánù chapter 20 verse 17, Jésù sọ̀rọ̀ kan bẹ̀. Jésù fún ọ pé. Jesus said unto them, má ṣe fi ọwọ́ kàn mí. Do not touch me. Nítorí èmi kò tí ì gòkè lọ sí ọ̀dọ̀ bàbá mi. Mi ì tí ì gòkè lọ sí ọ̀dọ̀ bàbá mi. Ṣùgbọ́n lọ sí ọ̀dọ̀ àwọn arákùnrin mi. Wá lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn mi. Ìwé fún wọn kú pé. And go and tell them. Èmi ń gòkè lọ sọ́dọ̀ bàbá mi. I am ascending unto my father. Àti bàbá yín. Can you see? Jésù pe ẹnìkan ní bàbá ẹ̀. Ó wá rí pé tí n bá pe ẹni ní bàbá, ẹ má lérò wípé torí pé bóyá ó jẹ́ bàbá fún mi, mo wá di biological son of him. No, metaphorically, bàbá ni. In Jesus Christ, ó jẹ́ ọmọ Ọlọ́run in righteous things. Gbogbo wa ìta bá pera wa ní ọmọ Ọlọ́run, metaphorical statement ni a kì í ṣe biology ọmọ Ọlọ́run. Ọlọ́run ọba ò níyàwó, làmúyá lead wà làmúyó lad. Ṣùgbọ́n ó ń sọ kàn ńlá o, kò fọwọ́n ahad. Ó ń sọ metaphorically àwọn ọmọ Ọlọ́run pọ̀ nínú ìwé Matthew chapter 5. Verse 9, wọ́n sọ pé, blessed are the peacemakers. Nítorí tí a mọ̀ pé wọ́n ní ọmọ Ọlọ́run. For they shall be called sons of God. Ní Romans chapter 8 verse 14, wọ́n ní for as many as led by the Holy Spirit, àwọn tí ẹ̀mí bá ń darí wọn, á máa pè wọ́n ní ọmọ Ọlọ́run. Ní Luke chapter 3 verse 38, wọ́n fi Ádámà ní ọmọ Ọlọ́run. Ní Exodus chapter 4 verse 22, wọ́n pe Israẹli ní ọmọ Ọlọ́run. Jeremiah 31 verse 9, wọ́n pe Ephraim ní ọmọ Ọlọ́run. Luke chapter ní First Chronicle chapter 22 verse 9 to 10, wọ́n pe Solomoni ní ọmọ Ọlọ́run. Ní Psalm chapter 2 verse 7, wọ́n pe Dávidi ní ọmọ Ọlọ́run. Ní Genesis chapter 6 verse 4, wọ́n ní àwọn ọmọ Ọlọ́run sọ̀kalẹ̀, wọ́n dẹ̀ ń fẹ́ ọmọ ẹ̀dá ènìyàn. So àwọn ọmọ Ọlọ́run yẹn pọ̀ nínú Bíbélì. Ti Jésù náà wọ exceptional metaphorical statement ni. Ó wá pe Ọlọ́run ní bàbá.
àti bàbá yín. ó wá ní ẹ̀yin náà bó ṣe jẹ́ bàbá fún mi náà metaphorically ló jẹ́ bàbá fẹ́yìn náà o. àti sọ́dọ̀ Ọlọ́run mi. Allahu Akbar, ibi tá a wá ń lọ lélẹ̀. Jésù wá ń pe ẹnìkan, ó wá ń rìfà ẹnìkan, ó ní èmi ń gòkè lọ sí ọ̀dọ̀ Ọlọ́run mi. àti Ọlọ́run yín pẹ̀lú. Allahu Akbar. Lédè òyìnbó, ó ní I am returning to my father, your father, and to my God, your God. Ó dẹ̀dẹ̀ ká mọ̀ pé there is one God, ọ̀kan ṣoṣo ni Ọlọ́run. Ó wá ń rìfà ẹnìkan pé èmi ń lọ sọ́dọ̀ bàbá mi, bàbá yín, mò ń lọ sọ́dọ̀ Ọlọ́run mi. Tí Jésù bá lè pe ẹnìkan ní Ọlọ́run, ó fi hàn pé òun náà wà aware of the fact wípé òun ò kí ń ṣe Ọlọ́run, supreme being kan wà, creator ló. So Jesus Christ can never be God. Allahu Akbar. Nothing is incomparable to God. Nothing is kò sí nǹkan tá a lè fi compare Ọlọ́run. Nínú àwọn kan tá a fi mọ̀ àwọn characteristics Ọlọ́run tá a fi mọ̀ pé Jésù ò lè jẹ́ Ọlọ́run, kò dẹ̀ ní jẹ́ Ọlọ́run, kò dẹ̀ lè jẹ́ Ọlọ́run. Àkọ́kọ́ ni wípé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, wọ́n bi Ànábì léèrè pé èrè òjíṣẹ́ Ọlọ́run nígbà wo la yé ọ parẹ́. Ọlọ́run rẹ̀ Ànábì máa sọ fún pé innama ilmu inda rabbi. Tell them the last hour, ìgbà táyé máa parẹ́, the day of accountability, the day of judgment, the day of recompense, the D-Day, that particular hour, èmi Ọlọ́run ẹlẹ́dàá, innama ilmu, the knowledge thereof is with your Lord. Èmi Ọlọ́run Allah nìkan ni mo mọ̀, bàbá ẹnìkan ọmọ. Irú ẹ̀ náà ni wọ́n wá bi Ànábì wa Isa alayhi salatu wa salam. Very, very funny. In the book of Mark chapter ọ̀nà méjì ló wà ní Bíbélì. Ó wà ní Mark chapter 24 verse 36. Ó tún wà ní Mark chapter 13 verse 32. Wọ́n bi Jésù léèrè kí náà wí. ṣùgbọ́n ní ti wákàtí náà. Ìgbà tán bí léèrè Jésù wá ń reply. Ó ní ẹgbọ́n ní ti wákàtí náà. àti ọjọ́ náà. And that particular hour tọ́lọ̀ máa establish the day of accountability. ìpín ẹni tí ó mọ̀. Allahu Akbar. Ó ní kò sẹ́ńtọ́ mọ́ o. kò sí. I don't know it. kí tilẹ̀ ṣe àwọn áńgẹ́lì ọ̀run. Àwọn áńgẹ́lì gan the angels tá a believe pé àwọn náà wọ́n ní agbára. Àwọn áńgẹ́lì gan ọ̀mọ́. bí kò ṣe bàbá mi nìkan ṣoṣo. Allahu Akbar. Jésù ló tún sọ ilé o. Ó ní àfi Ọlọ́run nìkan. Eléyìí wà nínú Bíbélì o. So orin kan tí wọ́n máa ń kọ, wọ́n ní ó ṣé o Jésù, a ó máa yìn ẹ́. Ó ṣé o Jésù, àwọn Ọlọ́run ayọ̀ wa. Orin yẹn ibi tá a ti wá correct ẹ̀ ni. Ibi tá a ti correct ẹ̀ ni. Ó ṣé o Jésù, Ọlọ́run ayọ̀ wa. Jésù ò lè jẹ́ Ọlọ́run. He has never for once called himself God. Kò rí fáàrẹ̀ láyé kò pé rẹ̀ ní Ọlọ́run. Ìyìn ló yẹ ìwọ lọ́lọ́run o. Ìyìn ló yẹ ọ́ Jésù, ìwọ lọ́ba àwọn ọba. So orin yẹn náà ní fault. Jésù ò lè jẹ́ Ọlọ́run. Another song yìí níta tó máa ń kọ eléèdè òyìnbó náà máa ń kọ wá ní Jesus na big God. Jesus na big God. Uno I'm calling small God. Jesus na big God. So Jésù ò lè jẹ́ Ọlọ́run. Jésù ò lè jẹ́ Ọlọ́run. Ara àwọn tẹ́sí mọ̀ pé Jésù ò lè jẹ́ Ọlọ́run ni. Ọlọ́run ni ó ní ọba tó ní ìmọ̀ kọ̀ọ̀kan. Tọ́lọ̀ bá ń kiri ẹ̀ ní Al-Quran, yóò mọ̀ jẹ́ ká mọ̀ pé knower of everything that is revealed and everything that is hidden. Ẹ wá wùjọ́ kan Jésù wá ń bọ̀ ǹjọ́ kan, ibi wá ń bẹ̀rẹ̀ sí pa ọmọ lẹ́yìn ẹ̀. Ebi ń pa wọn mọ́ ṣe ń lọ báyìí, ebi ń pa wọn Jésù. Àwọn ọmọ lẹ́yìn bá sọ fún ní Master, ebi ti dé o. Jésù ní ẹ fọkàn balẹ̀, ṣe rí ìgbà tá a bá fi máa rìn díẹ̀. Lọ́ọ̀kan tá à ń wò yẹn, á rí igi kan wọ́n pè ní igi ọ̀pọ̀tọ́, ẹ jẹ farabalẹ̀ iná ọmọ lẹ́yìn. Ṣé mọ̀ pé Yorùbá dẹ̀ máa ń sọ̀rọ̀ kan wọ́n ní àgbẹ́kẹ̀lé ò kí ń pani lébi. Béèyàn bá gbẹ́kẹ̀lé tó ń jẹ ká wà ibi ò ní pààyàn. Ṣùgbọ́n tí ó bá sí ebi yẹn yọkànlẹ̀ máa ṣe kò bókò fún yàn ni. Jésù ti wá àṣù àwọn ọmọ lẹ́yìn ẹ̀ pé ẹ fọkàn balẹ̀. By the time tá a bá dé fig tree á jẹun. But Bíbélì jẹ́ ká mọ̀ pé Jesus Christ, Allah Akbar, ó ti gbàgbé kan mọ̀ gẹ́gẹ́ bí limitation tọ́mọ ẹ̀dá ènìyàn ní. Ó ti gbàgbé pé àsìkò ẹ̀rùn, àsìkò yẹn ọ̀pọ̀tọ́ ò kì í so. Tọ́mọ kékeré ká bá ń sun púpọ̀ ohun máńgò lásìkò ẹ̀rùn, yọ̀ọ̀yà sun ẹ̀pọ̀n dáadáa ni. Máńgò kì í so lásìkò ẹ̀rùn. Ó di àsìkò òjò. Jésù ti gbàgbé pé season táwọn wà, it was not the period, the time, the season for fig. Jésù wá débi igi ọ̀pọ̀tọ́. In the book of Mark chapter 11 verse 12 to 13, wọ́n wá débẹ̀ báyìí. Ǹjẹ́ kí wọ́n gbójú sókè kí wọ́n bẹ̀rẹ̀ sí jèso, wọ́n rí i pé ọ̀pọ̀tọ́ ò ṣèso. Bíbélì ní inú wá bí Jésù. Ìbínú náà ni Jésù wá wo gidi báyìí pé ìwọ yìí ó sì fẹ́ bí pa wá, ayé èrè òtún dá a mọ́ rárá, ṣùgbọ́n àwọn mùsùlùmí ọ̀gbà bẹ́ẹ̀ ẹ bá ń ka jáde. nítorí nígbà tí ó rí igi ọ̀pọ̀tọ́ náà ní ọ̀nà, ó lọ sí ibẹ̀, kò sì rí ohun kankan ní orí rẹ̀ bí kò ṣe kìkì ewé. Ó sì wí fún un pé
kí èso kí ó má ṣe so lórí rẹ láti òní lọ títí láéláé. Lójú kan náà igi ọ̀pọ̀tọ́ náà sì gbẹ. Allah akbar. Tá a bá wo eléyìí àléébù ńlá ni torí pé àwa mùsùlùmí àgbà bẹ́ẹ̀. Ànábì Ìsá ní sálátù wa sálám igi ọ̀pọ̀tọ́ ò ní ẹ̀ṣẹ̀ tá a fi wá ní Jésù gbé igi ọ̀pọ̀tọ́ ṣépè látara wípé ó fi ebi pa wọ́n. Mo wá máa ń lò ó níjọ́ kan bí a ti ń ṣe wáàsí mo wá ń bi ọ̀kan nínú ọmọ ìyá wa tí ó jẹ́ olùṣọ́ àgùntàn mo pè wọ́n lọ́mọ ìyá wa torí pé ọmọ ìyá wa ni wọ́n biologically. Ànábì Adam alayhi salatu wa salam òun ló ṣe gbogbo wa kalẹ̀ ṣùgbọ́n ọmọ yìí tá a fi bá ojú rí Ọlọ́run pàdé òun náà ní ká jẹ́ ọmọ ìyá ẹ̀sìn ìyẹn náà ń pè ní brotherhood. Mo wá ń bì kan náà àwọn olùṣọ́ àgùntàn léèrè pé ṣé bórin kan wà tá a máa ń kọ wípé mo fẹ́ dàbí Jésù bàbá mímọ́ nínú ìwà pẹ̀lẹ́ o kò bá tó láyé kò sẹ́ni gbọ́gbọ̀rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí o. Èyí tí Jésù sọ ọ̀rọ̀ bínú ni o ó wo igi ṣùṣù bá pé ìwọ igi yìí á sì gbèsò lórí ẹ kí o sì máa wọ́ ewé. Bíbélì sọ pé igi yẹn sì gbẹ immediately ayé igi yẹn sì bàjẹ́. Àwa mùsùlùmí àgbàdẹ ilé ni àwọn àléébù tí a máa ń dọ́kítọ̀ tá a máa ń ṣàlàyé pé Jesus Christ ò ìṣòro ilé. Tá a bá tún wò ó Ọlọ́run bá àlékẹ́ láti ń ròyìn ara ẹ̀ ní Ayatul Kursi Ọlọ́run ní Allahu La ilaha illa huwal hayyul qayyum la ta'khusuhu sinatun wala nawm. Ibi tí mo fẹ́ lò nìyẹn Ọlọ́run ní la ta'khusuhu sinatun wala nawm. Allahu Akbar. Ògbé òkè mú Ọlọ́run dé kókó Ọlọ́run bá àlékẹ́ Ọlọ́run sùn. Allah never slumbers and he never sleeps. Allah never slumbers and he never sleeps. Kódà ńgbà tá a dé nínú the book of Psalm chapter 121 verse 4. Ìkíyèsí ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í sùn bẹ́ẹ̀ sì ni kì í tòògbé. Ó fọ́nì tí a tún wá kà mẹ́ pé Ọlọ́run bá àlékè ọlá Ísírẹ́lì nìkan ti ẹ̀kọ́ ẹni tí pa gbogbo àgbáyé mọ́ ni gbogbo àgbáyé ni Ọlọ́run pamọ́ àti ibi tá a rí àti ibi tá a rí the whole universe Ọlọ́run ọba ò kì í sùn látàúsù sí nọ́tún wà lànà oorun yẹn Ọlọ́run ṣe fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni characteristics Ọlọ́run náà ni pé Ọlọ́run kì í sùn. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam nígbà tá a dénú Bíbélì Allahu Akbar ní the book of Mark chapter 4 verse 37 to 38 kí ni Bíbélì sọ. Jésù pàápàá wà ní ìdí ọkọ̀ ó ń sùn lórí ìrọ̀rí. Allahu Akbar ẹ rí i pé ọ̀rọ̀ yẹn lágbára. Jesus Christ wọ́n ló wà níbi ọkọ̀ ojú omi ó wá mú pílò ó wá fi rọ orí ó wá sùn ó wà nídìí ọkọ̀ ó sùn. Tẹ́ bá wá kavasi yẹn délẹ̀ wọ́n nígbà náà ni wọ́n sì wá jí nígbà tí ìjì dé ẹni tó bá sùn ni wọ́n jí. Yorùbá máa ń pòwe kan wọ́n ní bí orun nígbà tọwọ́ ọmọdé a máa ń béèrè pé àgbà náà ńkọ́. Jésù wà nídìí ọkọ̀ ó wá ń sùn lórí ìrọ̀rí ó mì pé ó sùn lórí pílò Ọlọ́run sì ní látàúsù sí nọ́tún wala nawm. Ọlọ́run ní sùn. Bíbélì sọ pé ní ti pa Ísírẹ́lì mọ́ kì í tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn. Nígbà tá a ti rí Jésù tó sùn yìí kó tó sùn ó gbọ́dọ̀ tó gbé ògbé ní ọ̀kọ̀ọ̀kan ṣáájú Ẹ́rádì ni ògbé ọ̀kọ̀ọ̀kan jẹ́ kó oorun tó wá wá. Tí ọ̀bá tiẹ̀ wá tóge bá bá sùn lọ ó sàsùn. Ọlọ́run dẹ̀ ní èmi Ọlọ́run o mi ò ń sùn. Ó la ṣe máa ń kọrin kan pé ènìyàn ni Jésù ẹyẹ pé lọ́lọ́run mọ́ o. Ènìyàn ni Jésù ẹ má pé lọ́lọ́run mọ́ máa ṣe ń jẹun. Ẹnìkan béèrè ó ní ṣé Jésù jẹun mo ní bẹ́ẹ̀ ni láyé kan náà ní Qur'an Ọlọ́run ní òní bàbá tí ń bọ́ ni tí bàbá ẹnìkan ò lè bọ́ Ọlọ́run bọ̀ kí ń jẹun nínú Suratul Maida ṣùgbọ́n nígbà tá a wo inú Bíbélì Jésù jẹun nínú ìwé Luke chapter 24 láti verse 36 ó wà ní verse 44 wọ́n ní wọ́n sì fún Jésù ní ẹja bíbù àti afárá oyin ó sì gbà á lọ́wọ́ wọn ó sì jẹ ẹ́ ní kíákíá. Kódà wọ́n jẹ́ ká mọ̀ wípé nígbà tó dé séjìká ebi ń pa Jésù ebi ń pa ẹni tí bá ń jẹun ebi ń pa ẹni tí ó bá jẹun ebi ò lè pa. Ibì kan wà tá sọ pé Jésù pariwo ní òǹgbẹ́ngbẹ́ mi o kódà níbì kan tá ní Jésù ti lọ gbà àwẹ̀ ní Luke chapter 4 ó wá gbà àwẹ̀ tán wọ́n ní after he had fasted for 40 days and 40 nights nígbà tó ti gbà àwẹ̀ tán fún 40 ọjọ́ àti 40 òru ebi sì bẹ̀rẹ̀ sí í pa á. So everybody knows pé whoever tó bá ti gbààwẹ̀ ebi gbọ́dọ̀ ṣe kí ni ebi pa á. So ọwọ́ pé tiẹ̀ gbààwẹ̀ tó fi hàn pé period kan wà tí ò jẹun ẹni tí ìbá jẹun tẹ́lẹ̀ ò lè gbààwẹ̀ ṣé bí ìjẹun tẹ́lẹ̀ náà àwẹ̀ ti wà náà tẹ́lẹ̀ náà so definitely náà but ń sìn Jésù wá gbààwẹ̀ nígbà wá gbààwẹ̀ tán ebi wá bẹ̀rẹ̀ sí í pa
eléyìí tọ́ka sí wípé Jésù náà ń jẹun níbi fi ń pa wọ́n wá fún ní afárá oyin àti ẹja bíbù Jésù sì gbà ó sì jẹ lójú wọn eléyìí tọ́ka sí wípé kò lè jẹ́ Ọlọ́run. Allahu Akbar. Àwọn characteristics wá pọ̀ tó jẹ́ ìmọ̀ tí ò lè jẹ́ Ọlọ́run. In the book of Luke chapter 2 verse 21, the Bible says Jesus Christ was circumcised. Ní ìgbà tí ìjọ kẹjọ sì pé wọ́n sì dá abẹ́ fún Jésù. In the book of Luke chapter 11 verse 27, Bíbélì jẹ́ ká mọ̀ pé Jésù náà mu ọyàn bí gbogbo wa náà ṣe mu ọyàn. Bọ́ọ̀lù náà bá lékẹ́ láti wá fẹ́ mu ọyàn, it's not possible. Jésù ò lè jẹ́ Ọlọ́run. So many places ló wà nínú Bíbélì tó ń tọ́ka sí ara àwọn bí Jésù náà ṣe jẹ́ ìjọ́mọ ènìyàn. Níbì kan in the book of Luke chapter 6 verse 12 ibẹ̀ láti rí kà pé ńgbà náà ni Jésù lọ sí orí òkè lọ gbàdúrà. Ó wá fi gbogbo òru náà gbàdúrà sí Ọlọ́run. If Jesus Christ were God, which God was he praying to? Bí Jésù bá jẹ́ Ọlọ́run ò ní tún gbàdúrà sí. Ní Mark chapter 15 verse 34 Bíbélì ní nígbà náà. Ní Jésù kígbe lókè ló rárá wípé Eloi Eloi lama sabachthani ìtumọ̀ ẹ̀ ti ṣe Olúwa mi èé ṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀. Allahu Akbar. Jésù náà ní sọ̀rọ̀ my God, why have you forsaken me? Olúwa mi èé ṣe tó fi kọ̀ mí sílẹ̀? Why did you abandon me? Why did you leave me? Bí Jésù bá jẹ́ Ọlọ́run. If Jesus Christ were God, which God was he calling upon to? Which God was he praying to? Ta ni sọ bẹ́ẹ̀? Ta ni sọ fún? Ṣé bóun náà ta bá gbà pò náà lọ́lọ́run? Ọlọ́run tó gbọ́dọ̀ tó wá wọ́n kébà kó tó wá máa fi Ọlọ́run kan. Àwọ̀pá làmúyálì wà làmúyóòlà. Walam yakun lahu kufuwan ahad. So eléyìí wá clear. Ó wá ń tọ́ka sí wípé ànábì wa Isa alayhi salatu wa salam Jésù ò kì í ṣe Ọlọ́run. Ó clear, straightforward. Àwọn ẹ̀rí wá pọ̀. Now the question now is, báwa ni Jésù? Irú ẹ̀dá wo ni í ṣe? Ǹjẹ́ a ti rí sìn pé kì í ṣe Ọlọ́run? Kí n tó wá mú ẹ̀rí ẹni tí Jésù ṣe wá, mo wá fẹ́ mú ẹ̀rí kan wá tó jẹ́ pé eléyìí níbi tá a ti ń ṣe wáàsí lánàá. One of the Christians ó wá bá wa ó béèrè question kan. Ó ní ǹjẹ́ a lè fóun ní ẹ̀rí ẹyọ kan? Eléyìí tó establish pé Jésù ò kì í ṣe Ọlọ́run. Àwa ni okay. A mú ẹ̀rí kan péré wá. Gbogbo tá a ti ń kábọ̀ látàárọ̀ ẹ̀rí náà ni for a rational thinking person. Ọlọ́run bá lékè ọlá, Ọlọ́run mọ́ ṣì wá lọ́nà. Bá a bá sọ ilé ìtọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá lòun ò ní gbọ́ lẹ́yìn tá a ti mú ẹ̀rí wá kó lè. Àdéhùn Ọlọ́run ni kálá àṣà fata àlàmọ́ọ̀n immediately tá a bá gbọ́mọ ẹ̀dẹ́ ènìyàn sínú sàárè wọ́n máa wá ṣí gàgá yẹn. Ọlọ́run máa sọ pé the midst of darkness, the veil of darkness gàgá yẹn ẹ ṣe kúrò lójú ẹ̀. Nínú ìwé ọ̀nà mẹ́ta ló wà nǹkan kan náà message kan náà ń pass. In the book of Mark chapter 10 verse 17 to 18 ó wà ńbẹ̀. Luke chapter 18 verse 18 ó wà ńbẹ̀. Matthew chapter 19 verse 16 ó wà ńbẹ̀. Kí ló ṣẹlẹ̀ ńbẹ̀? Ìkíyèsí ẹnìkan tọ̀ Jésù Kristi wá ó sì ń bi léèrè ẹnìkan tọ̀ Jésù Kristi wá ó sì wí fún wípé olùkọ́ni rere ohun rere kí ni èmi yóò ṣe tí èmi yóò fi ní ìyà ìnípẹ̀kun? Jésù dá lóhùn wípé èé ṣe tí ìwọ fi ń pè mí ní ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan èyí ni Ọlọ́run. Allahu Akbar. Allahu Akbar. In fact, the verse is self-explanatory. Very explanatory. Ó ti clear jù tí ò rújú. Abẹ́lẹ́ ọ̀nà lánàá àánú ẹ̀. Ọlọ́run má da ọ̀rọ̀ rẹ̀ rú mọ́ wa lójú o. Ọlọ́run má ṣì wá lọ́nà o. Ọlọ́run má ṣì wá lọ́nà o. Ẹnìkan tọ̀ Jésù wá ó wá ní olùkọ́ni rere. Old master. Kí lèmi ó ṣe tí ń fi jogún ìyà nípẹ̀kun? Mo fẹ́ wà lìjẹ́ náà. Tọ́ mi sọ́nà olùkọ́ni rere. Instead tí Jésù fi kọ́kọ́ wá dá lóhùn, Jésù kọ́kọ́ wá pause. Jésù wá kọ́kọ́ react sí ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ yẹn àti n tó pè é. Ó ní èé ṣe tó fi ń pè mí ní ẹni rere. Why are you calling me good? How darest you call me good? Ó mọ̀ pé ẹni rere kan ò sí níbì kan o. Àyàfi ẹnìkan òun náà ni Ọlọ́run. Allahu Akbar. Allahu Akbar. This is from Osic's mouth. This is from Jesus' mouth. Now, ìbéèrè táwa béèrè, táwa ni Jésù gan? Kí ni Jésù jẹ́? Allahu Akbar. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, òjíṣẹ́ Ọlọ́run ni. Ọlọ́run sọ nínú Al-Qur'an. Quranic tọ́nà fún Allah says we have explained to mankind every kind of similitude. Kò sí nǹkan tá a ṣàlàyé fún ọmọ ẹ̀dẹ́ nìyẹn ní Al-Qur'an. Ọlọ́run wá jẹ́ ká mọ̀ pé
Jésù tẹ̀rí òjíṣẹ́ mi Ọlọ́run ni o, ànábì Ọlọ́run ni o, àwa ṣe ní exemplary conduct for the people of Israelites, a prophet of God. In the book of Mark chapter 6 verse 3, ọ̀nà mẹ́ta or more than 3 ni wọ́n ti pè Jésù ní prophet Ọlọ́run. Even tá bá wò lédè òyìnbó, ànábì Ọlọ́run. Ní èdè òyìnbó, Mark chapter 6 verse 3, bẹ́ẹ̀ náà ló tún wà ní Luke chapter 24 verse 19. Màá fẹ́ ká lo ti elédè òyìnbó tẹ́ fi rí wípé a kà jáde nínú Bíbélì. We are going to read the book of Mark chapter 6 verse 3. We are going to read the book of Luke chapter 24 verse 19. And we are going to read Matthew chapter 21 verse 11. Gbogbo ta ti ń sọ́bọ̀ látàárọ̀, ẹ bá tiẹ̀ rí kankan kọ́lẹ̀ ẹ̀kan ilé ilẹ̀. Matthew chapter 21 verse 11. Luke chapter 24 verse 19. And Mark chapter 6 verse 3. Now, kákọ́ka ti Mark, wọ́n rí Jésù, wọ́n wá ń bi léèrè. Ó parí iṣẹ́ ìyanu tán wá ní à. Kí ni arákùnrin ṣe tán? Iṣẹ́ ìyanu wo ló ṣe tán? Ṣebí Jésù ọmọ kápẹ́ńtà ni? Is it not this carpenter, the son of Mary, and brother of James, and Joseph, and Judas, and Simon, and are not his sisters here with us? Mm-hmm. And they took offense at him. And Jesus said to them, a prophet is not without honor, except in his own country. A prophet is not without honor, except in his own country. Luke 24 verse 19. A prophet, Jésù wá wò pé èmi lè ń sọ̀rọ̀ báyìí. Òjíṣẹ́ kan ò mọ̀ kí ń níyì nílùú ẹ̀ o. Òjíṣẹ́ kan ò mọ̀ kí ń níyì nílùú ẹ̀ o. Referring to himself as a prophet of God. In Luke chapter 24 verse 19, kí ló ṣẹlẹ̀ ń bẹ̀? And he said to them, what things? And they said to him concerning Jesus of Nazareth, who was a prophet, mighty indeed, and word before God, and all the prophets. Straightforward. Concerning Jesus of Nazareth, Matthew 21 verse 11. Concerning Jesus of Nazareth, nínú Bíbélì lélẹ̀ náà wà, Luke chapter 24 verse 19. Concerning Jesus Christ, a prophet of Nazareth, a prophet from God, a prophet of Nazareth, òjíṣẹ́ Ọlọ́run láti Nazareth. Ní Matthew 21 verse 11, kí làwọn multitude pè? And the crowd said, this is prophet Jesus from Nazareth of Galilee. Allahu Akbar, Allahu Akbar. And the crowd, the multitude said, ìjọ ènìyàn sọ pé, this is prophet Jesus. A prophet can never be God. Allahu Akbar. This is prophet Jesus from Nazareth. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, ẹ̀rí lélẹ̀ tó clear, tó straightforward. Tí ò rújú. Act of Apostle chapter 3 verse 13 of Revised Standard Version. Ó pe Jésù ní servant Ọlọ́run. Act of Apostle chapter 3 verse 26. Ó pe Jésù ní servant Ọlọ́run. Act of Apostle chapter 4 verse 27. Ó pe Jésù ní servant Ọlọ́run. Act of Apostle chapter 4 verse 30. Ó pe Jésù ní servant Ọlọ́run. Nínú Matthew chapter 12 verse 18. Bíbélì pe Jésù ní servant Ọlọ́run. Gbogbo wọn bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń pe Jésù ní ìránṣẹ́ Ọlọ́run, ìránṣẹ́ Ọlọ́run, tí Jésù náà wá ń pe rẹ̀ ní òjíṣẹ́ Ọlọ́run. Torí pé ànábì wa Isa ní salatu wasalam àṣàlàyé fún wa ń sìn kò kí ń ṣe ọmọ Ọlọ́run, ìránṣẹ́ Ọlọ́run ni, òjíṣẹ́ Ọlọ́run ni, ẹrúsìn Ọlọ́run ni, òun náà wà submissive, ó wà subservient, ó ń sin Ọlọ́run, ó ń képe Ọlọ́run, ó ń sá káàkiri, ó ń jí bá ṣe ń jí, ó ń sùn bá ṣe ń sùn, ó ń wọṣọ, kódà kò nílé tí ó gbé. Matthew chapter 8 verse 20 wọ́n ní Jésù ò nílé. Jésù pàápàá, Jésù àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ojú ọ̀run ṣáà ní ilé, ṣùgbọ́n èmi ọmọ ènìyàn kò níbi àforí ilé. More than 80 places ní Jésù rí fáwọn àti gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. A ní nísinsìnyí, èmi ọmọ ènìyàn ń lọ. The Son of Man is going. Jesus Christ was called Son of Man more than 80 places in the Bible. Wọ́n pè ní Son of Man, Son of Man. Kò ń sì gbà kan pé rẹ̀ ní ọmọ Ọlọ́run. Àwọn ẹ̀rí méjì kan tún wá kù. Nínú 1 Timothy chapter 5 verse 2, Bíbélì sọ pé for there is one God. There is one God, and there is one mediator between God and men, the man Christ Jesus. The man Christ Jesus. The man Christ Jesus. Arákùnrin náà tí wọ́n ń pè ní Jésù. Báwa ṣe wá ń jẹun, bẹ́ẹ̀ náà ni Jésù ń jẹun.
báwa ṣe ń mu bẹ́ẹ̀ náà ni Jésù ń mu. Nínú àwọn characteristics tá a fi mọ̀ pé Jésù lè jẹ́ Ọlọ́run, Ọlọ́run ní làmúyálìd wà làmúyúlàd, ẹnìkan ò kí ń bí Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ò gbọ́dọ̀ bí ọmọ. Wọ́n bí Jésù ni, Jésù tara obìnrin jáde, Ọlọ́run ọba ò lè tara obìnrin jáde. Àwọn tí wọ́n sọ lẹ́nìí tọ́jọ́ pé tó máa fẹ́ gbàdúrà àwọn ìjọ kan ní wọ́n sọ pé Virgin Mary Mother of God pray for us. ọ̀rọ̀ tí ò tó lágbára ni. Báwo kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kankan wá máa pe obìnrin ká máa sọ pé Mother of God. Ọlọ́run ò ní ìyá, Ọlọ́run ò níran, Ọlọ́run ò lẹ́bí, Ọlọ́run ò lójú, Ọlọ́run ò ní nǹkan kan. Nínú the Gospel of Barnabas, Ọlọ́run bá ròyìn ara ẹ̀ tó pọ̀. Kódà Jésù gan ròyìn Ọlọ́run. Wọ́n nígbà tí Jésù ń sọ tó ń bá wọn kan sọ̀rọ̀ lọ́wọ́, wọ́n wá ní Philip answered, we are content to serve God. For Isaiah the prophet said, torí pé a gbọ́ pé wòlíì Àsáyà sọ wípé verily, dájú ṣágá thou art the hidden God. Ọlọ́run ni ọba tó pamọ́ tẹ́nìkan ò rí. And God said to his servant Moses, Ọlọ́run tó wá ń sọ fún Mósè ìránṣẹ́. I am that which I am. Èmi ni ẹni tí wọ́n ń pè ní èmi ni la ṣe máa mú ní wákà pé èmi ni àlà ló ń jẹ́ èmi ni èmi ni Ọlọ́run ló ń jẹ́ èmi ni kò sẹ́ni tá a lè fa làwé èmi ni. Tẹ̀síwájú. And Jesus answered, Jésù wá ń dáhùn wípé God is good. Without him there is none that is good. Wọ́n la kàtà ń sin Ọlọ́run nìkan ni ẹni rere, ẹni kan ò sí lẹ́yìn Ọlọ́run, ẹni rere kan ò sí lẹ́yìn Ọlọ́run. God is life, and without him there is none that liveth. Ọlọ́run ni ọba tí ń fúnni lẹ́mìí, bọ́lọ́run ò bá bẹ nǹkan kan ò lè bẹ, bọ́lọ́run ò bá sí nǹkan kan ò lè sí, bọ́lọ́run ò bá wà nǹkan kan ò lè wà, Ọlọ́run wà ní gbogbo nǹkan fi wà. So great that it filleth all. Ọlọ́run á tóbi débi pé ibìkan ni presence Ọlọ́run ní sí kìí ṣe tọ́lọ́run Allah. And is everywhere. Allah, the presence of Allah is everywhere. He alone has no equal. Jésù wa ni Ọlọ́run tẹ́ rí. This is the Gospel of Barnabas chapter 17:17. Ó ní Ọlọ́run tẹ́ rí is unequaled. Kò láfiwé, kò láfijọ, kò lẹ́gbẹ̀ra, kò ní táǹkò, kò ní mọ̀mọ́. He has no beginning. Ọlọ́run ọba ò ní bẹ̀rẹ̀. Nor will he ever have an end. Gbogbo tí ọba ti níbẹ̀rẹ̀ kò ní lópin. Àwọn ọmọ ẹ̀dá ènìyàn níbẹ̀rẹ̀ á lópin. Jésù níbẹ̀rẹ̀ yóò lópin. Kó lò nothing dá ìkàtàlọ́mọ̀ tí gbogbo ẹ̀mí tó mí lọ sókè ní òtọ̀kú wò. For everything has he given a beginning. Ó wá ní gbogbo tọ́lọ́ ń fún ní ìbẹ̀rẹ̀ pátá. And he will give an end. Dandan ni òpin máa bá wọn. He has no father. Jésù wá ń sọ àwọn attributes Ọlọ́run nínú Gospel of Barnabas. Ó ní ẹwu Ọlọ́run tẹ́ rí kò ní bàbá. No mother. Kò ní ìyá. No brethren. Kò lára. No companion. Kò lẹ́bí. And because God has nobody. Jésù wá ní Ọlọ́run ò ní ara bíi tiwa yìí. Therefore, nítorí náà, he eateth not. Ọlọ́run ò kí ń jẹun. Drinketh not. Ọlọ́run ò kí ń mu. Sleepeth not. Ọlọ́run ò kí ń sùn. Slumbers not. Ọlọ́run ò kí ń tóògbé. Walketh not. Ọlọ́run ò kí ń rìn káàkiri. Died not. Ọlọ́run ò kí ń kú. But abideth forever. Allahu Akbar. Ìdí nìyẹn tá a fi sọ pé Allahu lọ́ba ayérayé. Allahu lọ́ba ayérayé. Aláṣẹ bí wọ́n ló wà. Ìyá ni tó wà. Ìwọ ni ló wà. Nígbà tí ayé ò ní síná rárá. Allahu lọ́ba ayérayé. And finally, ìdí nìyẹn tí Jésù fi wá sọ ní John chapter 17 verse 3. Ó ní this is eternal life. Ìyà ìnípẹ̀kun ni èyí. Ìyà ìnípẹ̀kun ni èyí. Kí wọ́n kí ó lè mọ̀. Kí wọ́n kí ó lè mọ̀. Ìwọ nìkan ni Ọlọ́run òtítọ́. Ìwọ Ọlọ́run Allah fazalikumullahu rabbukum al-haq. Quran 10:13. Ìwọ nìkan ni Ọlọ́run tí ì ṣe káńtà Ọlọ́run òtítọ́. Àti èmi Jésù. Àti èmi tẹ́ wá rí yìí o Jesus Christ. Ànábì Isa Jesus Christ. Èmi Jésù tẹ́ rí yìí o. Kí ni position mi? Ẹni tí ìwọ rán. Ìránṣẹ́ Ọlọ́run ni mo jẹ́. Ìránṣẹ́ Ọlọ́run ni mo jẹ́. Jésù ò kì í ṣe Ọlọ́run. Ìránṣẹ́ Ọlọ́run ni. Ẹrúsìn Ọlọ́run ni. Prophet Ọlọ́run ni. Abẹ́ lọ́nà lánàá àánú ẹ̀ èyí tá a gbọ́ yìí Ọlọ́run má ṣe bá wa fi àlùbáríkà sí i. Ọlọ́run má ṣe bá wa fi àlùbáríkà sí i. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Àmín, alhamdulilayi rabbil alamin. A dúpẹ́ fún àwọn ustaz wa, bẹ́ẹ̀ ni orúkọ ustaz tó ń dára lẹ́kọ̀ọ́ lórí wáàsí tẹ̀ní wáàsí àgbáyé, bẹ́ẹ̀ ni orúkọ náà ni Alhaji Ustaz Yusuf Olatunji Adepoju. Àwọn náà ni wọ́n dá lẹ́kọ̀ọ́ lórí wáàsí tẹ̀ní. Báwo ni ànábì Ìsá ṣe jẹ́? Ṣé Ọlọ́run ni gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń pè wọ́n ni, àbí ọmọ Ọlọ́run ni wọ́n, àbí pàápàá jùlọ ṣé ànábì Ọlọ́run ni wọ́n? Tó wọn náà ti kálẹ̀ yìí lóríṣiríṣi ẹ̀rí àwọn verses quotation pé quotation
wọ́n pera wọn ránṣẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ kẹ lọ wádìí ohun gbogbo dájú kàdé di èyí tó jẹ́ òtítọ́ mú ohun tí wọ́n fi bẹ̀rẹ̀ wáàsí náà nìyẹn. Bẹ́ẹ̀ ni fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé lóko lẹ́yìn òdi orí rédíò wa náà ni Distinct Radio, rédíò kan ṣoṣo fún gbogbo ọmọ adúláwọ̀ káàkiri àgbáńlá ayé. Bẹ́ẹ̀ ni ẹ lè máa gbọ́ wa lórí ayélujára wa www.distinctradio.com àbí lórí ẹ̀rọ alágbèéká yín 857 fáwọn tó wà l'Amẹ́ríkà 857-232-0137. Bẹ́ẹ̀ ni kedere náà ni ẹ máa gbọ́ wa bódẹ̀ jẹ́ ẹ̀yin tí ẹ wà lókèrè náà lórí app lórí fóònù yín. Bẹ́ẹ̀ ni ẹ lè gbọ́ wa lórí tuning app, ẹ download tuning app lọ́fẹ̀ẹ́ kẹ́ ṣàwárí wa lórí tuning DNC radio náà ni orúkọ rédíò wa. Bẹ́ẹ̀ ni ibi tí adé yìí ẹ̀rí wọn ti ṣe wá sí ẹ̀rí ṣókí pẹ̀lú bó ṣe jẹ́ wọ́n bá ṣókí yẹn. Bẹ́ẹ̀ ni nǹkan pọ̀ nú ẹ̀ ẹ̀rí bí oríṣiríṣi wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé tó Ànábì Isa alayhi salatu wasalam bẹ́ẹ̀ ni òjíṣẹ́ Ọlọ́run ní í ṣe ẹ̀rí gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe pa mùsùlùmí nínú Al-Qur'an al-Karim. Tẹ́ bá lọ sínú Suratul Baqarah verse 136 ẹ̀rí Ọlọ́run ní pé ká má ṣe verse 253 mọ̀tọ̀rọ̀ gáfárà. Bẹ́ẹ̀ ni ká má ya àwọn ànábì pé tó ànábì kan ní tiwa ànábì kan ò ń ṣe tiwa. Gbogbo òjíṣẹ́ tọ́lọ́run rán bẹ́ẹ̀ ni ẹni tó bá pè rẹ̀ ní mùsùlùmí ó láti gbàgbọ́ nínú Jésù ìyẹn Ànábì Isa alayhi salatu wasalam. Àmọ́ ìgbàgbọ́ tó máa gbàgbọ́ nú ẹ̀ náà ni pé òjíṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run sì rán sí àwọn ọmọ ilẹ̀ Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni fún àǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé lóko lẹ́yìn òdì káàkiri gbogbo ibi tẹ́ bá ń gbọ́ wa náà, àǹfààní bẹ láti béèrè ìbéèrè wọn bá ìṣẹ́jú díẹ̀ tó kù. Bẹ́ẹ̀ ni a fi gba àwọn ìbéèrè yín. Tẹ́ bá ní ìbéèrè ohun tó bá rún yín lójú bóyá nínú ohun tí àwọn Ustaz wa sọ ẹ wò pé bóyá ohun tí wọ́n sọ kò correct, kò ń ṣe bẹ́ẹ̀, fẹ́ ṣàtúnṣe ohun tó bá sọ, àǹfààní ń bẹ fún yín láti pè láti béèrè àwọn ìbéèrè yín or láti challenge àwọn nǹkan tí wọ́n bá sọ. Bẹ́ẹ̀ ni ìpè kan ti wọlé, ẹja gba ìpè yìí. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Olùpè wa tó ìpè yẹn tún rébété onípè wa ni mò ń sálámọ̀ sí. Ó ṣeéṣe kó má jẹ́ mùsùlùmí tó à sálámọ̀ sí wọn torí pé ẹ̀rí gbogbo ibi tí Jésù náà bá lọ Jésù náà máa sálámọ̀. Bẹ́ẹ̀ ni à sálámọ̀ sí wọn kíkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá àwọn ànábì Ọlọ́run. Bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ bá ń pè wá tẹ́ bá ń gbọ́ wa àǹfààní bẹ láti pè wá. Fẹ́yìn tẹ́ wà lókèrè bóyá UK ní tẹ́lẹ̀ ní ìbéèrè. Bẹ́ẹ̀ ni a ní UK studio number tí a lè fi gba àwọn ìpè yín. Nọ́mbà studio wa ní UK láti gba ìbéèrè yín máa jẹ́ 020329056. lẹ́ẹ̀kan sí 020329056 náà ni a fi gba àwọn ìbéèrè yín. Fẹ́yìn tẹ́ wà ní UK direct náà ni ẹ máa pe nọ́mbà yẹn local number yín ni. Bẹ́ẹ̀ ni fáwọn àtàwà l'Amẹ́ríkà nọ́mbà tí a lè pè náà ni 817-717-5685. Bẹ́ẹ̀ ni àti àwà lókèrè náà a lè pè nọ́mbà yẹn. Hello. tó ẹnìkan pè wá àmọ́ bóyá network ọ̀dọ̀ wọn ní kọlù yẹn rébété bó dẹ̀ jẹ́ ilẹ̀ flash ẹ̀ tẹ́ bá fẹ́ máa gbọ́ wa lásán nọ́mbà tí ẹ lè pè tẹ́ bá wà l'Amẹ́ríkà ní 857-232-0137. àtúgbìyànjú láti gba ìpè yìí. Hello. Yeah. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi. Ẹ káàbọ̀ sórí ètò. Orúkọ yín àti àdúgbò tẹ́ ti pè wá. Hello. Ṣé ń gbọ́ wa? Orúkọ mi ni Adéọlá. Mo ń pè láti orúkọ mi ni Adéọlá. Okay. Ìlú wo lẹ ti ń pè wá? Ṣé ń gbọ́ mi? Ìlú wo lẹ ti ń pè wá? Mo ń pè láti Morocco, Africa lọ́hùn. So bẹ́ẹ̀ ni mo ń pè láti Morocco, North Africa. Bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín. Ẹni béèrè fún Ustaz Adepoju. Kí ni ìbéèrè yín? Ẹ tẹ̀síwájú. Hello. Hello. Hello, ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ sà, ẹ kú iṣẹ́ Olúwa. Naam. Mi ò ní much lórí ìbéèrè, mo kàn ní kí n tún dúpẹ́ lọ́wọ́ yín ni pé bẹ́ẹ̀ ṣe ń try láti tàn mọ́lẹ̀ sí ojú ọ̀nà Islam ní fún àwọn èèyàn. In fact, I'm really appreciate àdẹ̀gbádùn gbogbo àwọn program tẹ́ ń ṣe láti enlighten àwọn èèyàn. So à ń kí gbogbo iṣẹ́ ribiribi tẹ́ ń ṣe. Ọlọ́run àwọnú ọlá Ramadan tá a wà yìí, Ọlọ́run àtúbà dúró tì
a máa bá ọkùnrin nípa sọ ọlọ́run àtúbọ̀ ajẹ́ kí mẹ́sẹ̀gì yẹn ọlọ́run àkùnrin ní okun àti agbára láti spread it globally so that àwọn èèyàn á mọ̀ pé òtítọ́ ni gbogbo nǹkan táwọn sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé báìbù dání wọ́n mọ̀ òtítọ́ ṣùgbọ́n ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ó sọ fún ẹni tó ń bá là lójú òun ló máa rí náà òun lọ̀rọ̀ most of them but ọlọ́run sì máa bá a fún ní okun àti agbára láti máa fi ìmọ̀ àti òye àti fi yá àwọn èèyàn láti bọ́ sí ojú ọ̀nà tó dáa so mo rí dúpẹ́ lọ́wọ́ yín gan inú mi dùn tó tún gbọ́ yín lórí international radio tẹ́ ẹ pé wà available for everybody so ẹ ṣe gan so olùwà àwọn ìrọ̀rùn. náà jazakumullahu khairan. tó wọn ní ọlọ́run àṣẹ dáadáa fún yín tó ẹ ṣe gan ni Mr. Adéọlá láti ìlú Morocco láfíríkà lọ́hùn náà ni àwọn náà ti pè wá ẹ ṣe masalam tó bẹ́ẹ̀ ni fún àwọn àti àwà lamẹ́ríkà ní káàkiri gbogbo àgbáńlá ayé tẹ́tí ń gbọ́ wa àǹfààní ń bẹ láti pè wá direct bẹ́ẹ̀ ni nọ́mbà tí ẹ lè pè sí US nọ́mbà náà ní 817-717-5685 fáàtà ní tá bá fẹ́ pè bọ́ àwátà ní UK àánà ní àǹfààní láti pè local number lọ́fẹ̀ẹ́ 02032905685 àmọ́ Ustaz kí ìbéèrè tó bẹ̀rẹ̀ àwọn ìbéèrè tí àwa ti gbà kí a tó pè ń sórí ètò náà ni pé tó àwọn ìbéèrè wà nílẹ̀ àkọ́kọ́ ìbéèrè náà ni pé tó àwa mùsùlùmí ní nínú Qurani wa nínú Suratul Maida Surah chapter 5 verse 75 Ọlọ́run sọ pé Messiah ìyẹn ànábì Isa ní pé ọmọ Maryam ní pé òjíṣẹ́ Ọlọ́run lásán náà ni àmọ́ ó tako àwọn nǹkan tí ó wà nínú Bíbélì gẹ́gẹ́ bí ohun tí àwọn kà ní pé tí ẹ bá wọnú Bíbélì ìyẹn John chapter 5 verse 23 ní pé ẹ bá wò ẹ rí ohun tí Ọlọ́run sọ ń bẹ àmọ́ kí n tó tẹ̀síwájú nínú ìbéèrè yẹn ẹ jẹ́ ká gba ìpè yìí. Okay. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. So alhamdulillah kí lórúkọ yín àti ìlú wo lẹ ti ń pè wá ẹ kálẹ́. Yes Alhaji Ibrahim ló ń sọ̀rọ̀ láti London. Láti London Alhaji Ibrahim. So ṣe ní béèrè ni àbẹ́ẹ̀ náà fẹ́ kí Ustaz. Ní ká kí Ustaz wa Adepoju ni o. Wọ́n kú akitiyan àti gbìyànjú gbogbo gbà. Ọlọ́run yóò wọlé àná Muhammad yóò fi sínú mizanu hasanati wọn láyé àti ní alkiyama. Àmín. Wà fún wọn ní àlékún gbogbo ẹ̀mí àti àlàáfíà ara. Alálàáfíà àti ìlànà. Gbogbo ti gbìyànjú lọ́tún lósì. Títà Abuja ni títọ̀ Ọ̀ṣun ni títọ̀ Ọ̀yọ́ ni lóríṣiríṣi tí Ọlọ́run tún ṣe nínú àwẹ̀ yìí. Gbogbo àwọn tí Ọlọ́run ń lò wọ́n ní sábàbí tí wọ́n ti fi gba Islam. Ọlọ́run yóò san wọ́n lẹ́san rẹ̀ láyé àti ní alkiyama. Àmín. Alhamdulillah. So ẹ bá wa sálámà tí wọn púpọ̀ wa ní kí á kí wọn náà ni. So àwọn náà gbọ́n yín bẹ́ẹ̀ ni. Jazakumullahu khairan Haji Ibrahim. Wọ́n ti yàtọ̀ Alhamdulillah. So alhamdulillah ẹ ṣé gan ni so bẹ́ẹ̀ ni masalam. Bẹ́ẹ̀ ni fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ àti ẹ̀ bá ní ìpè tó ẹ̀rí gbogbo àwọn tó ń pè náà bẹ́ẹ̀ ni wọ́n kí iṣẹ́ Olúwa náà ní pé tó àwọn Ustaz wọn kú iṣẹ́ Ọlọ́run àbá lọ́rẹ̀ ẹ̀mí wọn àbá dá wọn sí àtúbọ̀ bá lékún kàrámọ̀ wọn àtúbọ̀ bá lékún ìmọ̀ wọn. Bẹ́ẹ̀ ni ìbéèrè àsìkò béèrè náà ni a wà yìí àsìkò béèrè ó kù bí 20 ìṣẹ́jú tá a fi gba àwọn ìbéèrè yín gẹ́gẹ́ bí ṣe ń tẹ̀síwájú nínú John chapter 5 verse 23. Ohun tó sọ náà ni pé everyone will honour the son just as they honour the father. So anyone who does not honour the son is certainly not honouring the father who sent him. Ẹ jẹ́ kí a gba ìpè yìí kí a tó tẹ̀síwájú. Hello, salamu alaikum. Wa alaikum salam. So ẹ káàbọ̀ sórí ètò wa Ramadan special. Ẹ ní ìbéèrè fún àwọn Ustaz wa àbẹ́yìn náà fẹ́ sálámọ̀ ni. Abẹ́ sárábọ̀ sí ọ̀dọ̀ Yusuf Adepoju. Okay. À ń pè láti Midland Texas. A dúpẹ́ lọ́wọ́ gbogbo iṣẹ́ ibi tó wọ́n ṣe gbogbo wá sí tí wọ́n ṣe àmọ́ ń gbọ́. Ọlọ́run túbọ̀ bá wa létò àmọ́ Ọlọ́run túbọ̀ jẹ́ fún wọn pẹ́ fún wa. Àmín. Wọ́n lè kí àsálámọ̀ sí wọn. Ẹ̀dẹ̀ ìgbádùn gbogbo tí wọ́n ti ṣe lórí ìgbàlà 1, ìgbàlà 2, ìgbàlà 3. Ìgbàlà tó ń gba ìsìláàmù látara Ọlọ́run túbọ̀ bá jẹ́ fún wọn náà. Wọ́n bá pẹ̀sẹ̀ wọn múlẹ̀ nínú ìsìláàmù. Wọ́n mọ̀ tó padà sí. Wọ́n padà sí ilé Yahudi àbí Nasara.
ọlọ́run tí wọ́n bá lọ́rọ̀ ẹ̀mí ọlọ́run bá dárí sí fún wa. Àmín. Àníkẹ́yẹ ìsàlámù sí wọn náà. tó ẹ ṣé gan ni. tó jazakumullahu khairan aláàfin ilẹ̀ sáré o. àmín. Assalamu alaikum. wa alaikum salam. wa alaikum salam wa barakatuh. àmín. tó ẹ ṣé gan ni àwọn olólùfẹ́ àwọn stars wa káàkiri náà ni wọ́n ti náà ń pè wọ́n láti dúpẹ́ fún wọn torí pé iṣẹ́ ńlá náà ni wọ́n gbé sọ́wọ́ ẹ rí pàápàá jùlọ bá ṣe sọ àwa láti wá tako ẹ̀sìn àwọn ọmọ ìyá wa tí wọn gbàgbọ́ yé ẹsẹ̀ wọn ò rinlẹ̀ nínú ẹ̀sìn tí wọ́n ń ṣe eléyìí a máa jẹ́ ẹ̀kọ́ fún kálukú wa a lè mọ̀ pé kò sí ọ̀nà mìíràn níbòmíì àyàfi ẹ̀sìn Islam yìí ẹ jẹ́ ká tún gba ìpè yìí. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam. tó orúkọ yín àti ibi tẹ́tí pè wá. ẹ̀rọ Ustaz Abdulhakeem ni wọ́n ń pè láti Chicago. Chicago bẹ́ẹ̀ ni òdú ní amọ̀yìn. Assalamu alaikum Ustaz. ẹni ìbéèrè fún àwọn stars wa àbẹ́yìn náà fẹ́ kí wọn náà ni. bẹ́ẹ̀ ni ní ká kí àwọn stars mi bẹ́ẹ̀ mo ní question kan láti béèrè ni pé ìjẹ́ àwọn stars ẹ má bínú o ṣé Ọlárẹ̀wájú bàbá Ọlárẹ̀wájú Adépọ̀jù ni is there any connection pẹ̀lú wọn àbí orúkọ kan papọ̀ ni ìyẹn ni mo fẹ́ béèrè sà. alhamdulilayi orúkọ papọ̀ ṣùgbọ́n bórúkọ tí wọ́n á papọ̀ yìí náà wọ́n jẹ́ bàbá fún mi náà á dẹ̀ asúnmọ́ra gan tí ì ṣe kékeré asúnmọ́ra gan Ìbàdàn làwọn ìlú òbúlé mi lọ́sùn state. ẹnu ọlọ́ọ̀bá asan ilé san àdìsá assalamu alaikum. wa alaikum salam ẹ ṣé gan ni Ustaz Abdulhakeem. tó bẹ́ẹ̀ ni àwọn ti Amẹ́ríkà bí báyìí nìyẹn adúpẹ́ fún wọn bẹ́ẹ̀ ni bí ṣe ń tẹ̀síwájú nínú ohun tí mo sọ ẹgbọ́n tí mo kà ní John chapter 5 verse 23 nínú ìbéèrè tí wọ́n ń béèrè náà ni pé tó tí ànábì Ìsá bá jẹ́ ànábì lásán báwo ni bíbélì ṣe máa sọ ní ààyè pé tó láti fi ọ̀wọ̀ fún ànábì Ìsá ṣùgbọ́n Ọlọ́run nìkan láti fọ̀wọ̀ fún ṣó ṣe kí mùsùlùmí ọ̀wọ̀ tí à ń fún Ọlọ́run ṣó ṣe ká fún ànábì náà lórí ọ̀wọ̀ yẹn àmọ́ bíbélì ní ká fún orú ọ̀wọ̀ tá a bá máa fún Ọlọ́run náà ní ká fún ànábì Ìsá tó já sí pé òun àti Ọlọ́run wọ́n dọ́gba. kí ni ìdáhùn ìbéèrè yẹn. alhamdulilayi rabbil alamin. Àkọ́kọ́ tí a bá wo bíbélì ọ̀pọ̀lọpọ̀ nǹkan bíi ní Jésù sọ tí wọ́n fi sí lẹ́nu ibì kan wà tí Ọlọ́run kádàrá kí ààyè yẹn káwọn Christian náà kádẹ̀ máa rí àṣìṣe yẹn díẹ̀ níbì kan wọ́n ní Jésù sọ fún ẹnìkan wípé your sins are forgiven pé òun dárí ẹ̀ṣẹ̀ jìn so wọ́n wá mú ẹ̀rí yẹn wá pé ẹni tó lágbára àti lè dárí ẹ̀ṣẹ̀ jìyàn gbọ́dọ̀ jẹ́ Ọlọ́run. bẹ́ẹ̀ni. wọ́n wá sọ pé ok Ànábì Ìsá alayhi salatu wa salam tó bá yẹ pé Ọlọ́run ni tó bẹ́ẹ̀ ní agbára àti fi orí jìyàn tó bẹ́ẹ̀ lè sọ pé òun dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn gẹ́gẹ́ bá ṣe mú quotation yẹn wá. nígbà tó lọ́mọ wa ṣàánú wa ibì kan wà nù bíbélì tèmi náà wá lò fún ọjọ́ kan táwọn wò pé contradiction lélẹ́yìí o kí ni dání pé wọ́n nígbà tí wọ́n gbé Jésù síbi igi àgbélébù wọ́n ní Jésù wá wò kálọ́ wá ní bàbá dáríjì wọn àmọ́ nǹkan tí wọ́n ń ṣe eléyìí tọ́ka sí pé kí ló dé tí Jésù padà sọ pé tó ẹ̀yin tẹ́ fẹ́ kẹ́mi má gbélébùú yìí o mo dáríjì yín tó ṣẹ̀fí wọn bẹ̀ náà pé ìwọ náà wá bá wa dáríjì wọn ó fi hàn pé tàkọ́kọ́ yẹn wọ́n fi sí lẹ́nu ni kì í kò lè sọ bẹ́ẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò lè sọ pé mo dárí ẹ̀ṣẹ̀ rẹ jì Ọlọ́run ló lè dárí ẹ̀ṣẹ̀ jì yàn. tó à ń bọ̀ lórí ìbéèrè yẹn ẹ jẹ́ kí a sáré gba ìpè yìí à ń bọ̀ lórí ìbéèrè yẹn salamu aleykum rahmatulah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. tó ẹ káàbọ̀ sórí ètò orúkọ yín àdúgbò yín. ọdún ìlú orúkọ mi Arlington láti ń pè. mashallah ẹni béèrè fún àwọn Ustaz Adépọ̀jù. bẹ́ẹ̀ ni o a ní ká kọ́ kí wọ́n ní pé Ọlọ́run àbá lọ́rẹ̀ mi wọn. àmín. Ọlọ́run àbá lékún karama Ọlọ́run àbá lékún mọ́ni kò ní bá ìjẹ́lẹ̀ pẹ̀rọ Ọlọ́run ọlọ́lá haúlá ọlọ́kùwátà ilẹ̀ àbídàlẹ̀ rẹ̀ sí. Fúláṣọ ẹ̀yin abẹ́ olóòtú náà láwọn tó bá wa fún iná ní àlékún àlàáfíà àjíǹde ẹ̀rọ náà jẹ́ o. àìkèlè orílẹ̀ ayé ń bí àti ilé ìgbìndẹ̀ lòkè àmọ́ ọlọ́lá haúlá ọlọ́kùwátà ilẹ̀ àbídàlẹ̀ rẹ̀ sí. ìbéèrè tí mo ní kò mo kàn fẹ́ béèrè mi ò bóyá ẹ ní àjọṣepọ̀ kan pẹ̀lú
Ustaz wa Adébọ̀wálé tó jùlọ́gbé lọ́jọ́ sí kọ́lọ́mbà wa foríjì wọn. Béèrè tí mo kàn ní nìyẹn. tó mashallah. Alhamdulillah. Àjọṣepọ̀ tó wà láàrin wa náà ni pé a jọ ń pèpè sí ojú ọ̀nà Ọlọ́run ò kádàrá ká fojú kanra tí Ustaz àbẹ̀lẹ̀ tí jáde kúrò láyé. Ṣùgbọ́n Allah akbar. Allah akbar. A fojú kanra. Ṣùgbọ́n ìgbà táwọn bẹ̀rẹ̀ ní Ondo State, àwọn bẹ̀rẹ̀ ní Lagos State ní about same time. About same time. A bẹ̀rẹ̀ 1995. Àwọn bẹ̀rẹ̀ ní 1996 to 97. So about same time. But Ọlọ́run kádàrá ká fojú kanra tó ń fi jáde kúrò láyé. Jáde ló ti gbà ṣùgbọ́n náà máa ṣàdúrà fún wọn torí pé iṣẹ́ ńlá níṣẹ́ tí wọ́n ṣe kọ́ ọba púpọ̀ nípa àforíjì fún wọn. Àmín náà kún fàyà kan. Àmín. Ọlọ́run tó bá lọ́rẹ̀ mi tí náà Ọlọ́run ní pa yín ní kékeré báyìí. Ọlọ́run sì ní gbà náà lọ́wọ́ yín báyìí. Ọlọ́lá haúlá ọlọ́kùnrin àbílẹ̀ alẹ́. Ẹ ṣé gan ni Aji Quadri. Assalamu alaikum. So bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹ ṣe ẹ̀ ń dáhùn ìbéèrè yẹn lọ ẹ mú counter quotation wá pé tó ìgbà tí Jésù torí pé àyè kan wà nínú Bíbélì tí Jésù ní òun dáríjì àwọn kan ẹ wá ní wá mú counter ibi tí Jésù náà wà lórí àgbélébù tó wá ń tọrọ àforíjì fún àwọn tí wọ́n kàn mọ́ àgbélébù àbí ibi tẹ́dé náà nìyẹn. Bẹ́ẹ̀ni so eléyìí tí wọ́n wá mú wáyé ibì kan wà nínú Bíbélì tí ẹ fi mọ̀ pé tí gbogbo ọ̀rọ̀ tí Jésù ń sọ tó bá sọ ọ̀rọ̀ méjì ìgbà tí Báíbù bá máa wá rìpọ́t àwọn àsọjù náà tó máa wà tí wọ́n àwọn àsọjù yẹn wà táàdé mọ̀ pé ànábì Ọlọ́run gbọ́dọ̀ sọ̀rọ̀ jù báyìí lọ tí ó bá sọ wípé kí wọ́n bọ̀wọ̀ fóun gbogbo àwọn ànábì Ọlọ́run nǹkan kan dájú gbogbo wọn jẹ́ representative Ọlọ́run so wọ́n á dẹ̀ mọ jẹ́ àmọ̀ pé tó tẹ́ bá fẹ́ rí Ọlọ́run ọ̀dọ̀ wa náà lẹ́ẹ̀tì rí Ọlọ́run and tá a dẹ̀ rí pé statement of fact ni pé tẹ́ bá fẹ́ mọ̀ nípa Ọlọ́run ọ̀dọ̀ wa ni so tẹ́ ẹ bá ń wá Ọlọ́run ẹ má wọ Ọlọ́run káàkiri tẹ́ ẹ bá ti rí wa ẹ ti rọ́lọ́run tẹ́ ẹ bá rí wa ẹ ti rọ́lọ́run ò túmọ̀ sí wípé àwa náà lọ́lọ́run ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ fẹ́ gbọ́ tẹ́ fẹ́ mọ̀ nípa Ọlọ́run ojúṣe àwa ó ṣàlàyé ẹ̀ fún yín torí pé àwa ni Ọlọ́run fi iṣẹ́ rẹ̀ rán èyí tó clear ẹ̀ náà ni wípé ní John chapter 17 verse 3 Jésù ní ìyà nípẹ̀kun ni èyí kí wọn kí ó lè mọ̀ ọ́ ìwọ nìkan Ọlọ́run òtítọ́ àti èmi Jésù ẹni tí ìwọ rán. So eléyìí ti clarify everything ìránṣẹ́ Ọlọ́run ni Jésù jẹ́ gbogbo nǹkan yòókù tá a bá wá rí tí wọ́n bá wá sọ sí a ti mọ̀ wípé wọ́n ń fi sí Jésù lẹ́nu àwọn àsọbàjẹ́ ọ̀rọ̀ ni bí yẹn ṣe rí nìyẹn ó ní kí wọn kí ó lè mọ̀ ìwọ nìkan Ọlọ́run òtítọ́ àti èmi Jésù ẹni tí ìwọ rán. Ọlọ́run tó pè ní àlìmọ̀ṣíù ìtumọ̀ àlìmọ̀ṣíù ni ẹni tí a yàn anointed kò ń ṣe àwọn túmọ̀ mẹ̀sáyà sí olùgbàlà kò sí olùgbàlà kankan lẹ́yìn Ọlọ́run Bíbélì náà confam Isaiah 43 verse 10 to 11 Bíbélì ní pé ẹ̀yin ni ẹlẹ́rìí mi ni Olúwa wí kí wọn kí ó lè mọ̀ ìwọ nìkan Ọlọ́run ẹ̀yin ni ẹlẹ́rìí mi ni Olúwa wí àti ìránṣẹ́ mi tí mo ti yàn wípé a kò mọ Ọlọ́run kan ṣáájú mi bẹ́ẹ̀ ni ọkàn kì yóò sí lẹ́yìn mi èmi ni Olúwa àní èmi ni Olúwa àti lẹ́yìn mi kò sí olùgbàlà kankan mọ́. So bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká gba ìpè yìí olùpè kan wà lórí òpó wa. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ jẹ́ fún wa lórúkọ yín àti àdúgbò tí ẹ ti pè wá. Orúkọ mi ni Kọmọrùdín Sulaiman ní àti Wellington. So alhamdulillah ẹ ní ìbéèrè fún àwọn stars wa àti fẹ́ sálámọ̀ sí wọn náà ni. A fẹ́ sálámọ̀ sí àwọn brọ́dà wa ni. Because ó jẹ́ nǹkan tí à ń gbádùn before ká tó kúrò láti Nàìjíríà tí mo dẹ̀ mọ́ attend lecture wọn and I really appreciate iṣẹ́ tí wọ́n ṣe. Kí Ọlọ́run bá kó túbọ̀ bá wa lékún kàrámọ̀ wọn kó sì bọ̀ wá lékún ìmọ̀ wọn. Gbogbo ìtàn ṣe iná kọ́lọ́run jí kan bá níbi tó lérè. Insha Allah àdìpọ̀ dọ́ra tó là. Kọ́lọ́run kó bá wa ṣàánú. Ẹ̀yin tí ẹgbẹ́ tó yí náà kalẹ̀ kọ́lọ́run bá kó bá wa lórí ẹ̀mí ẹ̀yin náà. Lórí ẹ̀sìn ìdáadáa kọ́lọ́run bá kó wọlá pé ní oṣù tá a wà yìí náà kó gbàgbọ́ ẹ̀ ní ìbádà fún wa. Kó mọ̀ dájú wàlá yàrá haúlà wàlá kò wá ilẹ̀ àdìlà ìlàrí ìrọ̀lẹ́
Amin. Ẹ ṣé gan ni Brother Kamarudin. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. So bẹ́ẹ̀ ni Ustaz a ṣì ní bí ìṣẹ́jú 9 àwọn béèrè tí wọ́n dẹ̀ tí tó wà ní àkàtà wa ń bì báyìí aláti béèrè. Ní ìdáhùn ohun tí ẹ fi dáhùn ẹ rí pé ní àyè kan ẹ kó ti John 17:3 bẹ́ẹ̀ ni àmọ́ àyè kan wà quotation yẹn wọ́n mú fún mi àmọ́ Jésù sọ pé èmi ni ọ̀nà ìyè àti òtítọ́ kò sẹ́ni tí ó lè dé ọ̀dọ̀ bàbá mi. Kí ni báwo lè ṣe lè túmọ̀ yẹn? Nítorí quotation yẹn John chapter 14:6 ni ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni kò ní nípasẹ̀ nìkan lọ sí ọ̀dọ̀ Ọlọ́run bí kò ṣe nípasẹ̀ mi. Ọ̀rọ̀ yẹn ó wà applicable sí gbogbo àwọn ànábì Ọlọ́run pátá torí pé tí Jésù ká sọ pé èmi ní ọ̀nà mo tán pè ní ọ̀nà language statement tí Ọlọ́run lò fún gbogbo àwọn ànábì Ọlọ́run ni Ọlọ́run máa ń pe gbogbo àwọn ànábì Ọlọ́run rẹ̀ ní ọ̀nà so ti Jésù wà exceptional torí wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run ní Yasin wálé Qur'an al-Hakim innaka lamina limursalina ala siratin mustaqim you are indeed one of the messengers of Allah on a straight way. On a straight way. Ó wà ní pé ọ̀kan náà àwọn òjíṣẹ́ Ọlọ́run ló jẹ́ tí ó wà ní ojú ọ̀nà tààrà. Ìlú Ọlọ́run fi ń sọ nínú àlè Quran chapter 5 verse 175 wípé fattabi'uhu la'allakum tahtadun ẹ tẹ̀lé ànábì kẹ́ ẹ lè bá a mọ ọ̀nà. So bí Jésù bá sọ pé èmi ní ọ̀nà kò sí sọ. Oh no, yes, when he was alive ọ̀nà ni. Òun náà ni wàá múṣẹ́ Ọlọ́run bá àwọn èèyàn nígbà tó wà lórílẹ̀ ayé nìyẹn ọ̀nà ni. Òun ló fi sọ ní John chapter 9 verse 5 pé ní ìwọ̀n àgbà tí n bá wà lórílẹ̀ ayé èmi ni ìmọ́lẹ̀ ayé o as long as I am in this world I am the light of the world. Nígbà tí Mósè wà láyé Mósè jẹ́ ọ̀nà sí ọ̀dọ̀ Ọlọ́run nígbà tí ànábì wa Ibrahim alayhi salatu wa salam tó wà lórílẹ̀ ayé ànábì Ibrahim jẹ́ ọ̀nà sí ọ̀dọ̀ Ọlọ́run. So tí Jésù bá sọ̀rọ̀ yẹn kò tí ì indicate wípé ó jẹ́ Ọlọ́run kò dẹ̀ tí ì indicate wípé kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run ó tún confirm ìjẹ́ òjíṣẹ́ rẹ̀ ni táwa mùsùlùmí gan gbàgbọ́ ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọn àwa tiẹ̀ wá gba Jésù gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run wọ́n tiẹ̀ wá gbà gan gẹ́gẹ́ bí Ọlọ́run ni so tó bá sọ pé mi ní ìyè ohun tó ń pè ní ìyè ní everlasting life ní tí ń tẹ́ láti sọ ni wípé kì í ṣò ní everlasting life ṣùgbọ́n tí màá fi bọ́ yín o ní ó grant yín ní everlasting life ẹnìkan kò wá ní tipasẹ̀ ẹnìkan lọ sọ́dọ̀ bàbá bí kò sí nípasẹ̀ mi bẹ́ẹ̀ nígbà tó wà lórílẹ̀ ayé ni kò sí ẹnìkankan tí ó bá ti gba ti Jésù gbọ́ ẹ tí ó bá ti gba ti pé òní lọ sọ́dọ̀ náà. Ẹ jẹ́ kí a gba ìpè yìí. Salamu alaikum. Hello. A ti gbé ìpè yín o tí ẹ bá wà tẹ bá ń gbọ́ wa. Hello. tó àwọn ògbọ́n yín ẹ lè pè wá padà. Bẹ́ẹ̀ni tó bẹ́ẹ̀ni wọ́n ti ṣe ìtumọ̀ John 14:6 náà ni 14:6 náà ni pé tó wọ́n ní gbogbo ànábì Ọlọ́run nígbà ayé wọn bẹ́ẹ̀ni àwọn náà ní ọ̀nà ìyè àti òtítọ́ bẹ́ẹ̀ni olùpè yìí ti pè padà ẹ jẹ́ kí a tún gbà á. Hello. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi. Orúkọ yín àti ibi tẹ́ ti pè wá. Afa Abdulrahman Ajibike ló ń pè láti Chicago. Inshallah Afa Abdulrahman tó ẹ fẹ́ kí ó jọ pé ẹ fẹ́ kí Ustaz wa ni àbí ẹ̀yin náà ní ìbéèrè àbá fikún. A ní kí àwọn Ustaz wa tí wọ́n ṣe lecture nìkan yẹn Ọlọ́run kó bá kún wọn. Àmín. Àti gbogbo àwọn comparators náà tí wọ́n wà ní Nàìjíríà Ọlọ́run kó lórí bàtà wà nílé Abba Ustaz Abdulatif Adébọ̀ Almorum Ọlọ́run kó bá kẹ́ wọn. Àmín. Àbá wọn ṣe díẹ̀ níwọ̀nba tó di kí wọ́n jáde láyé wọ́n dẹ̀ ṣiṣẹ́ takuntakun. So àwọn comparators tó kùnà Ọlọ́run kó bá kún wọn. Mo kàn tó fẹ́ contribution mi ní pé bí àwọn lecturer wa kí wọ́n máa bá wa ṣe lecture púpọ̀ lórí àwọn ọmọ ìyá wa mùsùlùmí tí wọ́n fẹ́ àwọn ẹlẹ́sìn mi. Àti gbogbo àwọn àfáà náà kíní yẹn ó ṣe pàtàkì púpọ̀ káwọn àfáà wa kó bá wa jẹ́ pé wọ́n máa bá wa lọ síbẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni àwọn àfóò kì í ṣe wá sí lọ síbẹ̀. Lẹ́yìn pé ó ń kó palára bá ẹ̀sìn. Ohun tí mo fẹ́ àfikún tí mo kàn fẹ́ àbá tí mo fẹ́ mú wá nìyẹn. So kí Ọlọ́run kó kún àwọn àfáà tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run káàkiri àgbáláyé kí Ọlọ́run kó kún olúkálùkù lọ́wọ́. Àmín. Ẹ ṣé gan ni Afa Abdulrahman tó
Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum salam. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. So bẹ́ẹ̀ ni àsìkò bá aṣọ̀rẹ́ ń sáré kò dúró àmọ́ à ń tẹ̀síwájú níbi ìbéèrè kejì náà ni pé ìbéèrè kejì ìdáhùn sí àwọn ohun tí alukuran sọ ní suratul maida Quran chapter 575 bẹ́ẹ̀ ni àwọn ohun tí wọ́n fi kanta ẹ̀ náà ni ohun tí bíbélì sọ nínú ìwé Revelation 5 verse 8 to 14 ẹ̀rí bí ohun tí wọ́n sọ ń bẹ̀ náà ni pé gbogbo àwọn mọ̀láíkà àti gbogbo ẹ̀dá tọ́lọ́run dá bẹ́ẹ̀ ni gbogbo wọn ni a máa jọ́sìn fún ànábì Ìsá bẹ́ẹ̀ ni ṣèbí a ní pé Ọlọ́run nìkan náà ni a lè máa jọ́sìn fún la lè máa fún gbógo fún àmọ́ kí wá ní bíbélì fi wá sọ eléyìí tó fi ní ká máa jọ́sìn fún ànábì Ìsá tó fi dórí kò ń ṣe gbogbo ọmọ ènìyàn nìkan gbogbo ohun tọ́lọ́run dá àti àǹjọ̀nú ni àti mọ̀láíkà ni gbogbo wa náà ni a máa jọ́sìn fún ànábì Ìsá kí ni ìdáhùn yìí fún alhamdulilayi rabbil alamin torí àsìkò gbogbo ẹni tí ó bá gbọ́ ilé kankan lọ mọ̀ kankan ìdáhùn kan wà tí ó straight forward tí ò rújú Matthew chapter 4 verse 10 Matthew chapter 4 verse 10. Èṣù gbé Jésù lọ sí orí òkè gíga ẹ̀wẹ̀. Bíbélì ní Èṣù gbé Jésù lọ sí orí òkè gíga ẹ̀wẹ̀. Ó sì fi gbogbo ọba ayé hàn. Ó sì wí fún wípé. Ó wá sọ fún wípé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni èmi yóò fi fún ọ. Tí o bá lè wólẹ̀ kí o sì tẹríba kí o sì jọ́sìn fún mi. Jésù dá lóhùn wípé padà kúrò lẹ́yìn mi Sátánì nítorí a ti kọ̀wé rẹ̀ wípé Olúwa Ọlọ́run rẹ nìkan ni kí ìwọ kí ó máa forí balẹ̀ fún. Òun nìkan ṣoṣo ni kí ìwọ kí ó máa sìn. Allahu Akbar. Eléyìí ti clarify everything. Èyí tó ń kà jáde nínú the book of Revelation. Àwọn tó kọ ìwé Revelation wọ́n kọ ìwé ní Island of Patmos 96 years lẹ́yìn tí ó sì Jésù láyé mọ́. Tí Jésù ti kúrò láyé náà tó kọ ìwé. But eléyìí tá a kà jáde láti ẹnu Jésù gẹ́gẹ́ nínú ìwé Matthew ni. Ó ní it has been written, it has been decreed, it has been ordained, it is a commandment that it is only your Lord, only your God, you must worship, and Him alone you should serve. Olúwa Ọlọ́run rẹ ni kí ìwọ kí o máa forí balẹ̀ fún nìkan ṣoṣo ni kí ìwọ kí o máa jọ́sìn fún. Ṣé mọ̀ pé kò sí evidence kò sí nǹkan mìíràn tá à ń fẹ́ mọ́. Bẹ́ẹ̀ni. Ó ti clarify Ọlọ́run nìkan lè yàn forí balẹ̀ fún Ọlọ́run nìkan là ń jọ́sìn fún. So ìyẹn ti nullify whichever ntabaka láti inú Bíbélì tó wà ní Revelation ti Jésù òrírí. Kódà nínú Bíbélì àsìkò tí ò sí ni àwọn màláíkà kóra wọn jọ gbogbo wọn fi orí balẹ̀ wọ́n sin Ọlọ́run ní ìdojúbolẹ̀. So Ọlọ́run ni èèyàn máa ń sìn kò kí ń ṣe ọmọ ẹ̀dá ènìyàn. Bí yẹn ṣe nìyẹn. tó ẹ ṣe gan ni bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí a ṣe mọ̀ àsìkò bá aṣọ rẹ̀ torí pé wákàtí kan àbọ̀ ẹ̀rí inú Ramadan ni àwa bẹ́ẹ̀ ni àwọn Ustaz wa ọ̀nà wọn pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn kan sí kejì tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ ni a dúpẹ́ fún wọn tí a pè wọ́n wá sórí ètò bẹ́ẹ̀ ni tí wọ́n darapọ̀ mọ́ wọn láti wá ṣe wọ́n àsì fún gbogbo àgbáńlá ayé torí pé bí ṣe sọ síwájú àwọn ìlú tó ń gbọ́ wa wọ́n lé ní 65 tó ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé ẹ̀rí pé wá sí àgbáyé náà ni à ń ṣètò adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún àwọn Ustaz wa tó ń dá lẹ́kọ̀ọ́ lẹ́ni náà ni Ustaz Alhaji Adepoju Yusuf Olatunji àwọn náà ni wọ́n dá ní ẹ̀kọ́ lẹ́ni àwọn ní Chief Lecturer ACADIP Academic of Islamic Propagation bẹ́ẹ̀ ni àwọn ní Academy of Islamic Propagation of Nigeria àwọn ní Chief Lecturer àwọn bẹ́ẹ̀ ni ẹ̀rí wọ́n ti gbéṣẹ́ ìdání tipẹ́tipẹ́ ẹ̀rí tàbákà mi ní ẹni jíbá gbọ́yìn dáadáa ẹni láti 1995 náà ni ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ 20 years tó bá di ọdún tó ń bọ̀ á pé 20 years ẹ̀rí ọmọ tí a bí 20 years ẹ̀rí òun gan náà ti bàlágà èmi gan ti ń bímọ ẹ̀rí bí tó bẹ́ẹ̀ ni kọ́lọ́n bá ń lékun kàrámọ̀ kó bá ń wà pẹ̀lú wọn orí rédíò tí ẹ ti ń gbọ́ náà ni rédíò Distinct Radio àwọn náà ṣe olùgbọ̀wọ́ ètò tèní lórí Ramadan special bẹ́ẹ̀ ni àwọn wáàsí wa náà máa ń wáyé lójoojúmọ́ nínú Ramadan lójoojúmọ́ ní aago 5 ní Central Time ní Amẹ́ríkà aago 6 pẹ̀lú nílùú Amẹ́ríkà ìyẹn Eastern Time tó já sí aago 11 ní UK àti Nàìjíríà àti àwọn agbègbè míì
bẹ́ẹ̀ ni a kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa káàkiri bẹ̀ látòrí Amẹ́ríkà tó fi dórí Nàìjíríà tó fi dórí Morocco káàkiri gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa náà gbogbo yín náà ni a kí adẹ̀kí àwọn stars wa náà a kí wọn ẹ ṣé gan ni ẹ kú iṣẹ́ ládá Ọlọ́run bá lọ́ba tó lè san ẹ̀dá lẹ́san àbá san yín lẹ́san ẹ bá níbi tí ó lérè Ọlọ́run ní fi bùn yín tó Ọlọ́run ní fi bùn yín àwọn ọmọ yín náà wọ́n á ṣe jù báyìí lọ lórí ẹ̀sìn Islam inshallah bikratullah bẹ́ẹ̀ ni a dúpẹ́ pẹ̀lú gbogbo àwọn ọjọ́ yín bẹ́ẹ̀ náà là ń dúpẹ́ fún àtàjánọ́sì àti gbogbo ẹ̀yin tẹ́ pè wọlé náà ni à ń dúpẹ́ fún lásìkò a lè dárúkọ gbogbo yín Ọlọ́run mọ̀ yín ó mọ àyè òǹkálukú yín Ọlọ́run bá wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan gbogbo wa náà ta farabalẹ̀ gbọ́ wá sí yìí bẹ́ẹ̀ ni Ọlọ́run wà pẹ̀lú wa bẹ́ẹ̀ ni a gbìyànjú wá sí a rí pé ó wà lórí social media yín tẹ́ bá fẹ́ tún gbọ́ bẹ́ẹ̀ ni lẹ́yìn wá sí àgbé sórí Facebook ẹ lọ sórí fanpage wa lórí Facebook láìpẹ́ bí wákàtí kan sí méjì nísìn á wà lórí fanpage wa bẹ́ẹ̀ ni ẹ lè spread ẹ̀ rí àìmọ̀ èèyàn náà ló máa gbélé tó jẹ́ pé tó ó lè ronú pìwàdà tó lè rò pé tó àṣé ibi tí mo wà kò sọ́nà ibi tọ́nà wà nìyí kọ́lọ́n kó bá ń ṣamọ̀nà àwọn ọmọ ìyá wa tí wọ́n ti fi Islam lẹ̀ tí wọ́n ti fò fẹ́ǹsì kọ́lọ́n bá ṣẹ́rí wọn padà sínú Islam àwa táwọn àánú Islam náà kọ́lọ́n máa ṣì wà lọ́nà kó máa ṣì wà lọ́nà láíláí tó Ustaz gẹ́gẹ́ bí àṣà wa ń bíbà yìí tó mo mọ̀ pé comparator ní àmọ́ tó ẹ̀yin náà máa ṣàdúrà parí fún wa. Alhamdulillah rabbil alamin Allahumma atan salam wa minka salam tabarakta ya sajida wal ikram لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وله كل شيء قدير اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم يا قلب القلوب ثبت قلوبنا على دينك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا رب العالمين jazakallah khairan kọ́lọ́n bá wà pẹ̀lú yín kó bá ń ṣe gbígbàdúrà fún yín tó a máa dágbére fún yín báyìí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah tó bẹ́ẹ̀ ni bí a ṣe rí mọ́ lórí ètò wáàsí ti comparative lecture tèmi ànábì Ìsá ìyẹn Jesus ṣé ọmọ Ọlọ́run ni ṣé Ọlọ́run pẹ̀lú ni àbí òjíṣẹ́ Ọlọ́run ni òun náà ni ẹ̀rí wọ́n ti yànnàná ẹ̀ fún wa wọ́n ní ànábì Ìsá pẹ̀lú àwọn ẹ̀rí tó dájú nínú Bíbélì àti nínú Al-Qur'an Al-Karim ẹ̀rí bí Ọlọ́run sọ́nu Suratul Maida Quran chapter 5 verse 75 tẹ́ bá lọ kà á nínú Quran ẹ̀rí àwọn ẹ̀rí tó dájú náà ni wọ́n tún mú wá fún wa nínú Bíbélì tó fi ń fẹsẹ̀ múlẹ̀ pé tó ànábì Ìsá òjíṣẹ́ Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run rán sí àwọn ọmọ ilẹ̀ Israeli ẹ̀rí bí àwọn ọmọ ilẹ̀ Israeli bó tẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni ò gbà gbọ́ gbogbo ohun tó ń sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ sí ànábì Ìsá bẹ́ẹ̀ ni Al-Qur'an ló wá ṣe àtúnṣe gbogbo ẹ̀ ẹ̀rí bí tó mọ̀ kí gbogbo wọn àsì ṣì ń tẹ̀síwájú àtúní wọn àsì kan lẹ́yìn wọn àsì eléyìí wọn àsì tó máa dá lórí kíni pa Ramadan the lessons of Ramadan and education in Islam bí a ṣe lè ẹ̀kọ́ ẹ̀rí gbogbo tí àwọn stars wọn ṣe lára ẹ̀kọ́ náà ni ìyẹn láti wá mọ̀ kún mọ̀ òun náà ni ìyẹn ṣe lè ṣẹ̀sìn tí ó máa fi pé tó máa fi dúró dáadáa aláti wá mọ̀ gbogbo àwọn mùsùlùmí ẹ jẹ́ kí a wá mọ̀ níbi tí òun wá dé ibikíbi tá a bá lè wá mọ̀ dé ẹ jẹ́ kí a gbìyànjú àdìs ànábì náà ni ẹ jẹ́ kí a wá mọ̀ bẹ́ẹ̀ ni a fẹ́ lọ sílé agodo wa bẹ́ẹ̀ ni tí àwọn stars wa tó máa tún dá lẹ́kọ̀ọ́ tó máa ti wọlé padà bẹ́ẹ̀ ni a máa tẹ̀síwájú lórí wáàsí tó kàn lẹ́yìn ilé wáàsí sì wà ẹ má kúrò lójú òpó wáàsí sì wà fún àwa náà láti gbọ́ ẹ̀rí bí àti gbọ́ èyí tó jẹ́ pé ó máa ṣàǹfààní fún wa tó máa ṣàǹfààní fún àwọn ọmọ ìyá tó jẹ́ pé ẹsẹ̀ wọn ò rinlẹ̀ nínú Islam àwọn tó ti yapa náà àwọn náà máa gbọ́ ilé náà máa jẹ́ ṣìtì fún wọn a lè mọ̀ pé tó inna dina indala ilẹ̀ Islam náà Ọlọ́run wí ẹ̀rọ Ọlọ́run tún sọ nínú ààyè kan nínú Quran ó ní wa man yabtaghi ghayra Islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹ̀rí bí kò sí nǹkan ẹni tó bá ti gbé nǹkan míì tó bá ti gbé dání tí ò ń ṣe Islam tí a fà kalẹ̀ fún anabi Ibrahim aleyhisalatu wasalam tafa fún anabi Musa tafa fún anabi Isa tafa fún aṣáájú àdá anabi Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run lóhùn mà ní gbà ó òun tiẹ̀ ní yẹ̀wò torí pé ó dàbí ẹni tó rán mọ́ṣẹ́ ni ẹ̀rọ mọ́ṣẹ́ ẹni kó lọ ra bọ̀lì wá ìgbà tó máa dé
kò tiẹ̀ gbé bọ́ọ̀lì wá ó bá gbàgbàdo wá ṣé máa yẹ̀ wò ni ẹ̀ ní yẹ̀ wò torí pé ohun tẹ́ran kọ́ ni ohun tẹ́ máa sọ fún náà ni pé tó padà lọ síbi tí o ti ń bọ̀ ohun tó máa ṣẹlẹ̀ sáwọn tí wọ́n ṣe ìsìláàmù nìyẹn torí pé ọlọ́run tiẹ̀ ní yẹ ohun tí wọ́n kò sí bí ìwà wọn ṣe lè dá tó kò sí bí ẹ̀sìn wọn ṣe lè dá tó ọlọ́run lòun ní yẹ̀ wò ẹ̀rí bí so condition lọ́lọ́run gbé ẹnìkọ̀ọ̀kan wá ọlọ́run dẹ̀ tún sọ́nu alukuran ó ní pé kárí pé àkú àfi ká jẹ́ mùsùlùmí àfi ká jẹ́ mùsùlùmí kọ́lọ́n bá ń wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan apádà sí burúkú tó máa ń bẹ̀ dá tí ó fi ń ṣe islam tí ó máa ní islam ò gbè mímọ́ ọlọ́run máa ní jẹ́ kí a rí o tó ẹ máa ṣe mọ́nà àdúrà ìgbẹ̀yìn Ramadan náà ni a wà yìí àwọn àsìkò gbígbàdúrà alẹ́ kan wà nínú àwọn ọjọ́ mẹ́wàá àyè tí gbogbo àmọ̀ ní Lailatul Qadr ẹ jẹ́ kí a gbìyànjú láti ṣe àwọn ìbáàdà láti lè pàdé ojúrere ọlọ́run láti ṣe kòńgẹ́ alẹ́ yìí tó jẹ́ pé ó ju ẹgbẹ̀rún oṣù kan lọ ẹgbẹ̀rún oṣù lọ ẹ̀rí 83 years and 4 months náà ni tí ẹ bá ṣe kòńgẹ́ mélòó wa náà ni a máa tó 80 nílé ayé tó mú kí à ń bọ̀ wáàsí àtẹ̀síwájú àmọ́ kí wáàsí tó tẹ̀síwájú ẹ jẹ́ kí a máa gbọ́ àzíkìrì yìí kí a fi ohùn ké sí àwọn àmírù wa tó máa dá lẹ́kọ̀ọ́ lórí education in Islam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم